الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد الأمين وعلى آله وصحابته وكل من تبعهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. أكابو لكم سيسي يقادي níbi tí a ti ń bójútó ohun tí ó ṣe àlùmọ́ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ní àǹfààní. òun náà ni wípé à ń gbé kan yẹ̀wò nínú àwọn ìgbàgbọ́ èyí tó ń bẹ láwùjọ wa. ìgbàgbọ́ àwọn èèyàn kan tí wọ́n ń pè wọn ní mùsùlùmí láwùjọ wa yálà wọ́n pọ̀ ló ń kà ní àbí wọ́n kéré ló ń kà. táwa rí pé àwọn ìgbàgbọ́ náà yóò ṣe ẹni lófò láyé yóò ṣe ẹni lófò ní ọjọ́ al-qiyamah. òun náà ni ìgbàgbọ́ ìjọ tí wọ́n pè wọn ní al-jama'atul islamiyyatul ahmadiyya, Ahmadiyya Muslim Jama'a. lẹ́yìn tí aṣíwájú wọn ànábì wọn torúkọ ẹ̀ ń jẹ́ Ghulam Ahmad al-Qadiani. ìjọ yìí ó ti hàn sí wa gbangba nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ti gbọ́ kọjá èèyàn màyá mi. tẹ́ bá lọ gbọ́ àwọn kíṣẹ́ẹ̀tì tí a fún ní àkọlé tí a pè ní ànábì elépè number 1 láti 1 títí dé 7. ẹ gbọ́ ẹ rí wípé nínú kíṣẹ́ẹ̀tì náà èpè ló kúnnú ẹ̀. èpè tèmi kọ́, èpè Ghulam Ahmad ni tó ń bùjú àwọn èèyàn pẹ̀lú kóńgò, pẹ̀lú kíọ̀dà, pẹ̀lú garawa, pẹ̀lú drum, pẹ̀lú táǹkì omi, torí pé alagbalúgbò òkun òun náà ni èpè ẹnu Ghulam Ahmad ànábì ìjọ Ahmadiyya. èpè yìí ti pọ̀ jù. ó ti yé wa gbangba wípé ànábì tí ò lójú tì ní. kéèyàn má ti ṣẹ̀ kì í gbèbínú mì. tolerance 0 ni, kò lámúmára. tòun ti bá a ṣe sọ wípé ó pè rẹ̀ lẹ́ni ọlọ́run, ó pè rẹ̀ ní àwòkọ́ṣe fún gbogbo ayé. kí n má tún dá wa padà sẹ́yìn mọ́, ibi táwọn ọ̀rọ̀ náà wà òun ni mo ti sọ fún wa yẹn. ká lọ gbọ́, ká gbọ́ àwọn èpè kọ̀ǹgbẹ̀kọ̀ǹgbẹ̀. kí nìdí ní tí mò ń gbìyànjú àti fìdí ẹ̀ múlẹ̀ ni wípé ìjọ Ahmadiyya ṣe wọ́n gbéra wọn kalẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn fún àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ghulam Ahmad fi rẹ̀ sípò àwọn ànábì ọlọ́run, ó sì lára ẹ̀ bọ ìjọ mùsùlùmí lọ́rùn, kódà ó lára ẹ̀ bọ gbogbo ayé lọ́rùn pẹ́ni tí ò bá gbà fún un olórí burúkú ló ń tọ̀hún, ẹni iná ló ń tọ̀hún, ẹni ìyà ló ń tọ̀hún, ẹni ìbínú ọlọ́run ló ń tọ̀hún. mo lérò pé mi ò ní ìláṣẹ máa mú àwọn ẹ̀rí tuntun wá láti lè fìdí ọ̀rọ̀ mi múlẹ̀. àwọn tí mò ń sọ wọ̀nyí mo kà ó yé mi dáadáa kí n tó sọ síta. bí Ahmadiyya bá kó sínú ihò alákàn máa wọ́ wọn jáde lórí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ wọ̀nyí. torí náà làwọn ọ̀rọ̀ náà ṣe pọ̀ tó báyìí ló ṣe gùn tó báyìí ni mo ṣe ń sọ lásọtún sọ, mò ń kà jáde, mò ń sọ bí tí wọ́n ó ti rí. torí wípé ẹni tí ò bá parọ́ yóò lẹ́lẹ́rìí òun wà lọ́rùn. ọ̀rọ̀ tó lákọọ́lẹ̀ tí ò ń ṣe pé tíra náà àdàmàdì ní láwọn àgbà kan rí Ahmadiyya ti fẹ̀sùn kàn mí wípé èmi ló ń lo fake tíra, òfin criticize àwọn láwọn tíra táwọn ọmọ bá ṣe kọ́. àwọn náà inú àwọn èsì tí mo fún wọn gbà náà wọ́n mọ̀ wípé igi tó gi kò, torí wípé àtẹ̀tíra náà kọ̀rọ̀ yàrá wa ń tẹ́ kó sórí sáìtì yín lórí net. mo tún sọ bí tó wà fáwọn èèyàn gan, alislam.org sáìtì Ahmadiyya ni. al-mawqi' al-arabiyyu rasmiyyu lil-jama'ati al-islamiyyati al-ahmadiyya sáìtì ìjọ Ahmadiyya ni. ó tún kọ àwọn míì náà. Lahori movement in Islam sáìtì ìjọ Ahmadiyya ni tó jẹ́ Ahmadiyya ti Lahore àti báwọn Muhammad Ali al-Qadiani. nígbà tí mo bá ń sọ àwọn ọ̀rọ̀ tí mo ń fi di ẹ̀ mọ́lẹ̀ báyìí ó kọjá pé nìkan lè fẹ̀sùn kàn mí wípé mò ń parọ́, torí wípé mi ò parọ́ àfẹ́yí tí ó bá ṣèṣì jáde lẹ́nu mi gẹ́gẹ́ bí ọmọnìyàn tó lè ṣàṣìṣe, torí mi ò pera mi lánàá bí ọlọ́run wọ́n ṣiṣẹ́ màláíkà. tí n bá wá ṣe mistake mo ti sọ ìdí tí mo ṣe fi WhatsApp number mi síta tí mo sì fi lè ní àyà láti lè gbé àwọn ọ̀rọ̀ yìí síta òun náà ni wípé torí ẹni tí ó gbọ́ tí ó tún mi ṣe. torí mo ti sọ tẹ́lẹ̀ pé tí mo bá sọnù ẹ dákun ẹ rí mi he, èmi ò ń ṣe Ghulam Ahmad tó ní kò sírun ní gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá. kódà Ghulam Ahmad yìí ó tóbi débi pé ó tóbi jù àwọn ànábì ọlọ́run lọ. gbogbo ẹ̀ lẹ́ẹ̀padà máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. mo sọ bí ẹnu ẹ ṣe gbọ̀rọ̀ tó, bí àwọn ìpè ṣe sódò sínú kọ̀rọ̀ ẹ̀kẹ́ àti sódò okùn ẹ̀. mo tún sọ bí ó ṣe jẹ́ ànábì tí ò lójú tì. ẹ bá gbọ́ àwọn fọ́nrán àwọn késẹ̀tì èyí tí mo fún ní àkọlé wípé Ghulam Ahmad shamelessness, Ghulam Ahmad shamelessness yẹn jẹ́ 1 to 3. ẹ lọ gbọ́
kẹrí anabi aláìlójútì, anabi ọlọ́rọ̀ àlùfànṣẹ́ ọlọ́rọ̀ burúkú lẹ́nu, anabi tó takú wọn pé òun ṣáà gbọ́dọ̀ fẹ́ obìnrin tó ti wà nílé ọkọ rẹ̀ dì pé àlóhùn gbọ́dọ̀ fẹ́ ni ọkọ ẹ̀ ó kú láìpẹ́ òun ó sì fẹ́. ṣé ẹni náà lójútì ni ẹ jàmá? anabi tí ó ròyìn èdè lárúbáwá béèdè lárúbáwá ṣe dùn tó àti tí wọ́n fi kọ́ tó lówó dàbí ìkébé obìnrin ìdí obìnrin méjèèjì tó dúró rente tó wá ní ìbára tí ò dáa ọ̀rọ̀ èdè lárúbáwá tí wọ́n gbé kalẹ̀ dára tí wọ́n sọ dáadáa bíi tẹni tó mọ èdè lárúbáwá ó ló dàbí ìdí tó ti bàjẹ́. ẹ dákun ṣé anabi ọlọ́run lélẹ́yìí? ṣé mi sọ bí tó wà fún yín? ẹ wo tíra Lujjatu Nur tí Ghulam Ahmad al-Qadiani tó fọwọ́ ara ẹ̀ kọ́ bí wọ́n sì bá a kọ́ náà ni àdánwò náà ni fún. ẹ wo page 74 ń bẹ̀ ká anabi máa ròyìn kébé obìnrin. ó tún fẹ́ ròyìn Kùránì, ìròyìn obìnrin, ìròyìn tó lọ jí múnú Maqamatul Hariri, òun náà ló fi ń ròyìn Kùránì. ṣé anabi lójú ti báyìí? ìdí nìyẹn tí mo fi fún un lákọọ́lẹ̀ Ghulam Ahmad shamelessness, àìlójútì ọ̀dọ̀ Ghulam Ahmad ló parí sí. anabi tí ò ní tí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ yóò ti máa dárúkọ àwọn aṣẹ́wó gbámú sùúrù ẹ̀ gbóná gbogbo àwọn ọ̀rọ̀ rédèrèdè lẹ́nu anabi ọlọ́run. torí pé ìjọ Ahmadiyya ò jẹ́ ká máa true colour Ghulam Ahmad. ọ̀tọ̀ lórúkọ tí wọ́n fún, ọ̀tọ̀ ní bí wọ́n ṣe present ẹ̀ fún wa, ọ̀tọ̀ ní bí wọ́n ṣe project ẹ̀, òun náà ni ò jẹ́ ká mọ hakíkọ arákùnrin náà, àmọ́ reality ẹ̀, àmọ́ kí ni pàápàá ẹ̀dùn tá ní gan. ṣùgbọ́n bí mo ṣe sọ fún wa nílẹ̀ wípé mo ti sọ fún wa tẹ́lẹ̀ pé mi ò ní rí kòtò nílẹ̀ ká fi àlùmọ̀ sílẹ̀ ká jẹ́ kí wọ́n máa wọnú kòtò lọ. ìjọ Ahmadiyya ọ̀pọ̀lọpọ̀ ìpè ni wọ́n ti ṣẹ́lé ìjọ mùsùlùmí. àdìsọ́kàn burúkú ó ń bẹ lọ́dọ̀ wọn nínú ìwé wọn nípa mùsùlùmí. wọ́n lẹ́tọ̀ọ́ láti sọ bẹ́ẹ̀ torí pé wọ́n ń lo òfin, torí tá a bá ń bẹ nílùú tó ń lo òfin ẹ̀sìn ni àní fi wọ́n lẹ̀. ṣùgbọ́n gbà tá a sí nílùú tó ń lo òfin ẹ̀sìn ẹ jẹ́ ká máa ṣe tiwọn. ọ̀rọ̀ ni wọ́n sọ, ọ̀rọ̀ làwa náà ó sọ. tírà ni wọ́n kọ, tírà làwa náà ó kọ. inú dísìkì, fídíò àti ọ́díò ni wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n ti ń fẹ̀sùn kàn wọ́n tí wọ́n ti ń sọ ní tí ò da ọ̀rọ̀ kò bá kùn gbé ọ̀rọ̀ burúkú. àwa náà ó sọ titi wa ọ̀rọ̀ rẹ̀ á sọ síbi tí wọ́n sọ tiwọn náà sí. wà in oditum odina táwọn aláwọn ò ní gbà àwa náà ò ní gbà á ní dákẹ́ kí wọ́n máa polongo Ghulam Ahmad káàkiri ayé gẹ́gẹ́ bí mẹsáyà tó já sí pé gbogbo ẹni tí ò bá gbà fún olórí burúkú ni, ẹni náà ni ẹni ìbínú Ọlọ́run ni. ká kọ́ntínú láti máa sọ bẹ́ẹ̀ bó ṣe wà wọ́n àlè rí bí sáàsì o, torí pé tí n bá ń sọ̀rọ̀ yẹn nísìnyí alámàdí tó ṣe ń gbọ́ Ọlọ́run jẹ́ kí wọ́n lè gbọ́, torí àwọn tí wọn ò tí ì jìndò dáadáa nínú tí wọ́n ń ṣe òun náà ni mo ṣe ń sọ̀rọ̀ yìí. àwọn táwọn rí jẹ́ ń di ìbàjẹ́ mo mọ̀ pé ọ̀pọ̀ nù wọn ò da ọ̀rọ̀ yìí nù ni wọ́n ó sì fẹ́ gbìyànjú láti dàrú mọ́ àwọn ọmọ ẹ̀yìn wọn lójú gẹ́gẹ́ bí àwọn pásítọ̀ ṣe máa ń ṣe fáwọn ọmọ ìjọ wọn. wọ́n ní ẹ má dá àwọn àfáà yẹn lóhùn, àwọn mùsùlùmí yẹn Allah is an idol, Ọlọ́run tẹ́ táwọn mùsùlùmí ń wí yẹn Allah yẹn idol kan náà ń pè bẹ́ẹ̀. Kàábà tẹ́ rí àwọn òrìṣà ló wà nù Kàábà ẹ̀rí wọ́n ń parọ́ mẹ́sìn Islam, bẹ́ẹ̀ ni ìjọ Ahmadiyya náà ṣe ń ṣe. àwọn pásítọ̀ wọn máa kí àwọn ọmọ ìjọ wọn lọ pé ká má listen sáwọn àfáà, bẹ́ẹ̀ ni Ahmadiyya ṣe ń ṣe. Ahmadiyya gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí Ahmadiyya ó fi gbólóhùn kan kó gbogbo ẹ̀ ńlẹ̀ láì tí gbọ́ mi ò tí post àwọn ọ̀rọ̀ yìí sórí WhatsApp group tán báyìí tí Ahmadiyya ti ń ṣépè bọ̀gbẹ̀bọ̀gbẹ̀. wọ́n ti ń pariwo, wọ́n ti ń sọ pé irọ́ ni, kí ni mo fẹ́ fi rọ́díò ẹ̀ ṣe, mi ò ní download ẹ̀ fórí ara ẹ̀, bó wù ẹ̀ download ẹ̀ bó wù ẹ̀ má download ẹ̀. àbọ̀ ń bọ̀ ẹ̀ sì máa gbélé gbọ́ nítorí wípé ẹ̀tọ́ tẹ́ ní nílùú tá a wà yìí, àwa nílùú tó garanti oníkálukú lófin, kódà bí wọn bá fẹ́ ṣe kúfúrú bìlá ìlú yìí ó fààyè sílẹ̀ ọlọ́mọṣẹ́ wa ní kèfèrí. àwọn wa ní ṣe kúfúrú bìlá àwọn ò máa pè yín sójú ọ̀nà tọ́lọ́run ni. a máa pè àwọn èèyàn ilal ìmánì bìlá lọ síbi ká gbọ́ Ọlọ́run ọba gbọ́. ntẹ́lẹ̀ fẹ́ gbọ́ ni àwọn kan ó gbọ́ nínú yín wọ́n sì ronú kíwàdà wọ́n fi jọ yín sílẹ̀. ìdá mẹ́wàá tẹ̀ ń san owó tẹ̀ ń kójọ ìgbádùn tẹ̀ ń gbá ń bẹ̀ yóò bá máa bù inú yín ó padà máa bàjẹ́ bíi tàwọn pásítọ̀ náà. nítorí wípé jama kí ló fà á tí mo fi ń sọ gbogbo tí mo ń sọ yìí náà ni wípé wàláhi azim mi ò ríru ìjọ Ahmadiyya rí. a kà díẹ̀ nípa àwọn ìjọ tó wà nípa àwọn jama oríṣiríṣi ṣùgbọ́n irú ti ìjọ Ahmadiyya mi ò kárí, mi ò rí kí ìjọ kan kó yẹ̀yẹ́ àwọn ànábì Ọlọ́run, kí ìjọ kan kó gbé olórí ẹ̀ aṣíwájú tó dájọ́ náà sílẹ̀ gẹ́gẹ́ bí kó gbé sípò ànábì Ọlọ́run tó yẹ pé ẹni tí ò bá gbà fún iná ló ń lọ tààràrà kèfèrí ni gẹ́gẹ́ bí tìjọ Ahmadiyya a ò rírú ẹ̀ rí. mi ò sì rí aṣíwájú ẹ̀sìn kan tó ní kò sírù òun ò lẹ́lẹ́gbẹ́, òun ò láfijọ́, òun lòun lóore jù tó Ghulam Ahmad. àwọn afá pọ̀ náà àlùmọ̀ yìí àmọ́ wọn mọ ìbẹ̀rù Ọlọ́run, tí wọ́n bá sọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run máa kán tó
tó nínú ọ̀rọ̀ wọn wọ́n á gbéra wọn sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò pé tẹ́ bá rí ibi táwọn kù sí ẹ tún àwọn ṣe ṣùgbọ́n Ghulam Ahmad kò fìgbà kan sọrú ẹ̀rí láyé ẹ̀ kò béèrè àtúnṣe àlọ́ ní kò sírù òun rí kò sírù òun níbi kankan wa inni faddaltuka ala alamin ó ní Ọlọ́run sọ fún wọn pé ìwọ ló lóore jù ní gbogbo èèyàn Ghulam Ahmad sọ pé àwọn wòlíì ti kọjá lọ ti pẹ́ látàsìkò Ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n kò sí wòlíì tó tóun òun ni khatamul awliya ẹni bá ní kò sí bóun ò ti jẹ ẹsẹ̀kẹsẹ̀ náà lásàrí máa fi hàn wípé ò jẹ́ nǹkan kan èmi ò pera mi ní nǹkan kan tabarẹ́ nìkan tó gbá ọ̀rọ̀ mi mú pé òun criticize ẹ̀ jẹ́ ká criticize wọ̀ náà kò ná mi ní nǹkan kan àyá Kùránì ni mo kà tí mi ò rí ka ní kó tó mi ṣe màá gbà bẹ́ẹ̀ èdè Lárúbáwá ni mo pè tí wọn ò rí pé ní kó tó mi ṣe kò ná mi torí pé mi ò ní image kan tí mo fẹ́ protect kọjá pé mo ń jẹ́ mùsùlùmí mi ò ní nǹkan kan tí mo ń dawọ́ bò mi ò níjọ kan tí mo kó jọ kí wọ́n má bàa sá lọ àbí kí ìdá mẹ́wàá má bàa dínkù bíi tìjọ Ahmadiyya kò sí nǹkan kan tí mo fẹ́ fi yẹn ṣe ìdí nìyẹn táwọn àfáà mùsùlùmí ṣe yẹ Ghulam Ahmad wò wọ́n yẹ ọpọlọ ẹ̀ wò gbogbo gbèsè ayé wọ́n study ẹ̀ ní kínnípínní wọn ò fi nǹkan kan lẹ́nu gbèsè ayé ẹ̀ láì study ẹ̀yin mùsùlùmí ẹ̀ka àwọn tíra wọ̀nyí ẹ̀ka ọ̀rọ̀ nípa Ghulam Ahmad torí pé Ahmadiyya ò dá ìwọ ọ̀ṣẹ́ ṣe wọ́n ń ṣiṣẹ́ ojoojúmọ́ láti wọ àwọn ọmọ yín lọ sínú ìjọ Ahmadiyya gbogbo means tí wọ́n ní ni wọ́n apply wọ́n lo media pẹ̀lú máa ṣe lágbára tó wọ́n ná owó pẹ̀lú máa ṣe níkàpá tó wọ́n ná àsìkò láti lè wọ́ àwọn èèyàn lọ sínú Ahmadiyya láti kọ́díyanáìsì àwọn mùsùlùmí láti ahmadize àwọn mùsùlùmí wọ́n sì farapamọ́ púpọ̀ wọ́n pè ìjọ wọn níjọ Ahmadiyya ànábì wọn sì ní Ghulam lórúkọ ẹ̀ Ghulam Ahmad kàkà kí wọ́n pè ní Ghulamiyya wọ́n pè ní Ahmadiyya gbogbo ọ̀nà náà fi ń gbà farapamọ́ jẹ mùsùlùmí níyà a gbọ́dọ̀ wá dákẹ́ o lakum dinukum waliya din bí wọn ò bá ní gbọ́rọ̀ sí wa lẹ́nu ẹ jẹ́ ká kí àwọn èèyàn wa nílọ̀ èyí tẹ́ ń gbọ́ yìí inú ọ̀nà tẹ́yìn náà lè gbà ránṣẹ́ Ọlọ́run yìí lọ́wọ́ òun náà ní kẹ́ ẹ post ẹ̀ sí gbogbo ibi tí ó bá ti ṣàǹfààní fáwọn mùsùlùmí alhamdulillah lẹ́nu gbà tọ́rọ̀ yìí jáde Ọlọ́run mọ ibi tó ti dé nítòsí àti lọ́nà tó jìn alhamdulillah ohun tá à ń sọ a ò sọ pé ká gbógun tìjọ Ahmadiyya ká máa pa wọn àní ká ṣayé wọn káwa náà ṣe tiwa tóra wà nílùú tẹ́nìkan ò ti lè wù àbó ṣe wù tẹ́nìkan ò ti lè rìnrìn tó wù ṣùgbọ́n tó kàn wọ́n náà ni pé ká kìlọ̀ fáwọn ọmọ mùsùlùmí kí wọ́n mọ kúfùrù ní kúfùrù kan tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam kí wọ́n bá ìjọ Ahmadiyya lọ kí mùsùlùmí yé lọ kírun ní mọ́ṣáláṣí Ahmadiyya lẹ́yìn ìjọ Ahmadiyya torí wípé gbogbo mùsùlùmí lọ́dọ̀ wọn kèfèrí ni wọ́n bẹ́ẹ̀ ni ìjọ Ahmadiyya kèfèrí lọ́dọ̀ àwọn mùsùlùmí yòókù lóòótọ́ ṣùgbọ́n kí ló fà táwọn fi ń jẹ́ kèfèrí mi ò ní ṣaláì sọ fún wa ṣùgbọ́n ibi tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi òun náà níbi ọ̀rọ̀ akhlaq èyí tí Ghulam Ahmad tó gbé kalẹ̀ fún wa ní májẹ̀mú nínú tíra Daruratul Imam abáwo page 13 àbí page 11 àtàwọn pages mi bẹ̀ ó ń sọ fún wa wípé ẹni tí ó bá máa jẹ́ ànábì tí ó sì máa jẹ́ mẹ̀sáyà èyí tó ń Ghulam Ahmad jẹ́ nínú tẹ́ẹ̀fì mọ̀ ní pé ó ń tọ́hún yẹn ìwà ẹ̀ ní ó dájú ní gbogbo èèyàn ó ṣe ń gùlá ó jẹ́ ká dààmú púpọ̀ ó ti fi hàn wá nísìnyí wípé ìwà ẹni ká lọ wò ìdí nìyẹn tí mo fi gbé ọ̀rọ̀ Ahmadiyya ní sísọ níbi ọ̀rọ̀ ìwà mi ò tí ì fẹ́ lọ máa dìbéètì wọn pẹ̀lú wọn lórí ọ̀rọ̀ ṣóun ni Isa ọmọ Maryam àbóhùn kọ́ ṣóun ni Al-Masihul Maw'ud àbóhùn kọ́ ṣóun ni Al-Mahdiyyul Ma''ud àbóhùn kọ́ ṣànàbí ni Ghulam Ahmad àbí kì í ṣànàbí mi ò tí ì fẹ́ máa lọ bẹ̀ jàmá mùsùlùmí ẹ má waste àsìkò yín ẹ̀yin àfáà mi ẹ̀yọ́ máa lè kéwú ẹ má waste àsìkò yín nípa lọ́ndì debate pẹ̀lú Ahmadiyya lórí àwọn issues yẹn wọ́n wọ yín lọ síbi tí ó ṣeéṣe kẹ́ má ní palẹ̀mọ́ fún ẹ lọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ahmadiyya ní sísọ níbi issue tekfir ǹjẹ́ wọ́n pe gbogbo mùsùlùmí kèfèrí àbá ń pe gbogbo mùsùlùmí kèfèrí ǹjẹ́ wọ́n gbà pé àwọn lè kírun lẹ́yìn mùsùlùmí àbí wọn gbà bẹ́ẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ahmadiyya ní sísọ níbi kí ẹ lọ yí ọpọlọ Ghulam Ahmad wò ẹ yẹ ìwà ẹ̀ wò báwo ní ti ronú báwo ní ti sọ̀rọ̀ báwo ní ti bínú báwo ní ti ṣépè ẹ wo ìhà wo ló kọ sí owó ìwà wo ló kọ sí kí ló fowó jàmá dá lára ibi tẹ́ ti kọ́ lọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ahmadiyya ní sísọ nìyẹn òun ló rọrùn láti fi dá àwọn táwí wọ̀nyí lákẹ́ táwọn bá wá ní dákẹ́ mo sọ bí mo ṣe ní freedom láti sọ tí mo ń sọ yìí káwọn náà má ṣàjàngbìlà jàmá love for all ni wọ́n pera wọn kí wọ́n fèsì tí wọ́n bá lágbára láti ṣe bẹ́ẹ̀ ẹ kó gbogbo àwọn professors yẹn kó wọn jọ ẹ kó gbogbo àwọn PhD holders yín ẹ kó wọn jọ gbogbo àwọn tó kẹ́kọ̀ọ́ èdè Lárúbáwá àwọn fáàzù tẹ ní ẹ kó wọn jọ ẹni kí wọ́n fèsì fún ọ̀rọ̀ mi jàmá ní èèyàn kan lèmi tí mo bá sọ̀rọ̀ wákàtí kan ẹ fi wákàtí mẹ́wàá fèsì fún mi ẹ bá wá dánrú ẹ wò
ẹ wàá gbọ́ ń tẹ́ tí ì gbọ́ tẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ náà ni tí ì ṣe sọkúsọ ọ̀rọ̀ tó lákọọ́lẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá gbìyànjú láti ṣe bẹ́ẹ̀ torí pé mi ò parọ́ mọ́ mọ́ pé ẹ̀ ní fèsì àfi pẹ̀lú irọ́ ibi tẹ́ bá wá tọ́jú nǹkan sí ńgbà náà màá wá tẹ ọpọlọ yín sí ayé wípé ẹ wò ó ṣáwọn wọ̀nyí tó tẹ̀lé ṣó yẹ káwọn yìí kọ́lé òòṣà kí wọ́n pè ní mọ́ṣáláṣí fáwọn èèyàn ká máa wá kírun bẹ́ẹ̀ ká máa ṣe Allahu Akbar báwọn mùsùlùmí yòókù ṣe ń ṣe ká sì tẹ̀lé wọn. anabi ẹlẹ́nu gbọ́rọ̀ anabi tẹnu ẹ gbọ́rọ̀ débi pé kọ́rọ̀ ọmọ ti ṣẹlẹ̀ yóò pe odidi ìran kéèyàn pe gbogbo ìran Yorùbá lápèjúwe kó pe wọn ní abunahul haram gẹ́gẹ́ bí Ghulam Muhammad ṣe pe àwọn Arya Samaj nínú tírà tó pe ní Ariyatu Dahram ní page 54 mbẹ́ ó ní innahum abunahul haram wàrọ̀dílù tọ́ba èyí ó ní ọmọ àlè ni wọ́n ọmọ kọ́ ọmọ ìran kíran ni wọ́n rọ̀dílù àtọ́ba èyí àdámà wọn àdámà burúkú ni láti ilẹ̀ they are filthy things they are bastards odidi ìran kan ní ilẹ̀ India tó já sí wípé millions ni wọ́n lé ní lánàá títí dé níyì àwọn ní Ghulam Muhammad ń pè ní ọmọ àlè gẹ́gẹ́ bó ṣe pé àlùmọ́ anabi Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n kọ̀ jálẹ̀ láti gbà fún gẹ́gẹ́ bí anabi Ọlọ́run anabi alájàngbìlà gẹ́gẹ́ bó ṣe pè wọ́n ní dhurriyatul baghaya ọmọ àlè wọ́n á sọ fún wa pé gbogbo bí tíjà Ahmadiyya bá fẹ́ sá sí lórí àwọn gbólóhùn burúkú tó ń tẹnu Ghulam Muhammad jáde gbogbo bẹ̀ kò sí kan tá à ní wọ́ wọn jáde ńbẹ̀ bóyá wọn ó túmọ̀ dhurriyatul baghaya fún wa wọn ó sì tú jama mùsùlùmí ẹ kéè sára ìjọ jama Ahmadiyya yìí ìjọ alájàngbìlà ni ìjọ tó ń ṣiṣẹ́ ni wọ́n ní àwọn expert nínú ọ̀rọ̀ pípa ṣùgbọ́n alhamdulillahi alazim amàrí nù wọn ó máa pọ̀ nù wọn nù àwọn aṣáájú wọn nù àwọn abẹnugan nù wọn tán rí i pé ọ̀nà yìí ọ̀nà parun ni lẹ́yìn ìgbà tán ti lo ọdún pípẹ́ ń bẹ̀ bí 20 ọdún wọn padà kúrò nù ìjọ yìí torí ẹ̀ náà la ṣe ń ṣègbìyànjú tá à ń ṣe yìí ìpè ìgbà tó máa ń mú àwọn aṣíwájú tó mú wọn kúrò ń bẹ̀ tó mú àwọn aṣíwájú tó mú wọn yẹ̀yìn padà ṣe kúfúrú pẹ̀lú jama Ahmadiyya àwọn tí ò tí ì rìn jìnnà púpọ̀ nù ẹ jẹ́ ká tètè pè wọ́n kọ́rọ̀ wọn tó dìbà mi torí pé wọn ó jẹ ìyà níwájú Ọlọ́run ìfẹ́ tá a ní sí wọn òun náà ni ká pè wọ́n ṣàkíyèsí ká sọ fún wọn wípé ẹni tẹ́ tẹ̀lé kì í ṣe ẹni téèyàn tẹ̀lé sóríire àtẹ̀lé parun oní Ghulam Muhammad jẹ́ ojú ẹni láti máa kú sí ẹni gbogbo tírà tó kọ ọ̀rọ̀ tó sọ àwọn ìlànà tiẹ̀ ó ti jẹ́ ká mọ̀ wípé eléyìí kì í ṣe ẹni tá a lè pè lẹ́ni Ọlọ́run bákan náà kò sí lẹ́tọ̀ọ́ láti jẹ́ àwòkọ́ṣe fún gbogbo mùsùlùmí àfẹ́ni bá fẹ́ sọ̀rọ̀ ẹnu ọ̀rọ̀ àlùfànṣá ọ̀rọ̀ burúkú èébú èpè ó pọ̀ lẹ́nu Ghulam Muhammad débi wípé mo sọ fún wa wípé ẹni bá ń jùkọ ṣìnà máyàn nígbà tó pé gbogbo àlùmọ̀ yìí lọ́ máa lè a jẹ́ pé gbogbo ìyá tó bí oníkálukú wa oníṣìnà ni wọ́n ẹ dákun ẹni tó ń jùkọ ṣìnà máyàn nù Kùránì gẹ́gẹ́ bá ṣe kà yóò jẹ gba 80 times kíni ẹ̀rí pé ẹgba ìyá kọ́sùfù ni ó pa Ghulam Muhammad ṣùgbọ́n nígbà tó ń bẹ láyé ńgbà náà àwọn ọ̀tẹ́ẹ̀sì Islam wọn àṣàláì ààbọ̀ ẹ̀ wọn àṣàláì protect ẹ̀ pẹ̀lú gbogbo tí wọ́n ní nínú agbára títí tí kú Ọlọ́run fi padà wá pa pẹ̀lú kọ́lẹ́rà. ẹ̀kẹ́ ìbú yìí ó ṣẹ̀kẹ́ ìbú débi wípé kọ́dọ̀ ọmọ ẹ̀ torúkọ ń jẹ́ Mahmud Ahmad ọmọ Ghulam Ahmad gangan fún rẹ̀ tó jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kejì èyí tán pé ní the promised son yẹn ni pé ọmọ tá a ṣèlérí ẹ̀ fún wa pé a ó bì òun náà ni ọmọ náà ó tóbi púpọ̀ ní ìjọ Ahmadiyya òun gán dájọ́ bàbá ẹ̀ bóun ló ṣe dá èèyàn ọmọ ìyá mi hina sami'a wahidan yasubbu wahidan nígbà tó gbọ́ pákùnrin kan ó ń bu ẹnìkan wá ń pè ń tọ̀hún yẹn ní ọmọ àlè ó ní innaka ibnul haram ọmọ Ghulam Muhammad gbọ́njọ́ kan wípé ẹnìkan ń bu ẹlòmíì wá ń pè ẹnìyẹn ní ọmọ àlè faqala ọmọ Ghulam Muhammad wá sọ pé inna misla hadha kana yujladu bi haddil qadhfi fi zamani Umar ó ní ẹni tó ń pèyàn lọ́mọ àlè yìí kálásìkò Umaru ni Umaru ó ní kí wọ́n dá àdọ̀bálẹ̀ kí wọ́n ṣe ní ẹgbàá ni wọ́n fún ní ẹgbàá 80 yẹn ni pé Umaru yóò gbé òfin Ọlọ́run ọba dúró lára ẹ̀ ta ló ń sọ̀rọ̀ yìí yàmá ọmọ Ghulam Muhammad ó ti dá ẹjọ́ bàbá ẹ̀ torí pé bàbá rẹ̀ ní ń pe àwọn èèyàn ní ọmọ àlè ló ń pe àwọn mùsùlùmí lórúkọ kórúkọ ló ń wí pé gbogbo ẹni tí ò bá ti gbà fún ọmọ àlè lónítọ̀hún yẹn ẹ dákun ẹ rí wípé jada alkọsírò anfa gẹ́gẹ́ bí lárúbáwá ṣe sọ yorùbá ní onímọ̀ọ́dú òun náà ni ó fi ẹnu ara ẹ̀ júwe ara ẹ̀
ìgbà téèyàn jó ní múdu ẹni tí mú ẹ ṣe fẹ̀ǹfẹ̀ mú ẹ tóbi Yorùbá kan lò gẹ́gẹ́ bí àkàwé ni àpèjúwe tó wá lọ sí inú ọjà tó lọ bá ọba ó lọ bá ọba nílé onímúdu ó lọ bá ọba wípé àwọn yẹn máa ń pè mí lónímúdu ládùúgbò wa ọba wa sọ fún un pé sọ fún àwọn yẹn pé ká má pè ẹ bẹ́ẹ̀ mọ́ ó wá gbé agogo ló bá lọ sáàrin ọjà ló bá lọ sọ fún àwọn yẹn pé ọba ní kí n sọ fún yín o kéré o ọba ní kí n sọ fún yín tọmọdé tàgbà onílé àlejò ọkùnrin obìnrin ọba ní kẹ́ má pè mí ní onímúdu mọ́ o látẹ̀ní lọ ìjọ náà gan làwọn èèyàn oníkálukú abẹ́ sí ní bọ́ síta torí pé kò sẹ́ni tí ó gbọ́ kéré iná àwọn aráàlú náà àwọn ọ̀rọ̀ ọjà tí ò ní gbọ́ tí ò ní kẹ́tíléko wọn à ní tẹ́tíléko pé kí ni ó ń ṣe ọba fẹ́ wí látara kò tí wọ́n fọba sí kálukú bá tẹ́tí wípé a mà fẹ́ gbọ́ kí ni arákùnrin yìí wí kí ni alágogo ọba ń wí ó ní ọba ní sọ fún mi pé ẹ má pè mí lónímúdu kálukú bá ń wò pé àṣẹni tó ń pè ní olúmúdu lélẹ́yìí ẹ̀rí gbogbo ẹni tí ó mọ̀ tẹ́lẹ̀ ó ti fa ìmọ̀ kan introduce rẹ̀ sí wọn ó ti create publicity fún rẹ̀ gbogbo ẹni tí ó mọ̀ pé òun náà ń pè lónímúdu tẹ́lẹ̀ oníkálukú wá dàmọ̀ pé onímúdu lélẹ́yìí iṣẹ́ wàhálà ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí lọ́rùn gbà náà ni bó ti rí nìyẹn Ghulam Muhammad kan ló ń ṣe pé ó ní èmi ń ṣe pé ẹni bá ní mò ń ṣe pé kò ní dáa fóun tọ̀hún yẹn kò tí ì ṣe pé mo sọ wípé ọ̀rọ̀ àlùfàṣà pọ̀ lẹ́nu ẹ̀ débi pé ìdájọ́ ẹ̀ lọ́mọ ẹ̀ sọ yẹn ó ní àwọn tó máa ń pèèyàn lọ́mọ àlè yẹn kálásìkò Umaru nígbà radiyallahu ta'ala anhu aṣíwájú wa Umar ibn al-Khattab yóò ní kí wọ́n dá onítọ̀hún yẹn dọ̀bálẹ̀ kí wọ́n ṣe ní ẹgbàá ṣùgbọ́n àsìkò tá a wà yìí kálukú ló lè ṣe kúfùrù bí ó ṣe wù Ọlọ́run kó má ṣàwọn ní kèfèrí. bákan náà ni mo fi hàn nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àkọọ́lẹ̀ Ghulam Ahmad sí ẹ̀yin ti olùgbọ́ mi wípé ariwo love for all hatred for none tíjọ Ahmadiyya ń kọ káàkiri ìgboro tán fi ń tan àwọn mùsùlùmí pé Ahmadiyya ni ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá Ahmadiyya lórí tẹlifíṣàn wọn nínú àwọn ìwé wọn wọ́n á bà ojú gbogbo mùsùlùmí ayé jẹ́ wọ́n á present Ahmadiyya pé òun ni true Islam òun ni Islam gidi wọ́n pèrè àwọn ní alifirikọ́tù Najiyya Ahmadiyya ni òun ni alifirikọ́tù Najiyya átíkù yẹn ń bẹ lórí sáìtì wọn alifirikọ́tù Najiyya ni táìtù ẹ̀ Ahmadiyya wọ́n gbéra wọn sílẹ̀ pé kò sí ọ̀nà àbáyọ fún gbogbo mùsùlùmí wọ́n ní la malaadha nínú átíkù kan tí wọ́n kọ wípé la malaadha li ahli sunnati pé kò sí ọ̀nà àbáyọ fún ìjọ ahli sunnati wal jamaa àyàfi kí wọ́n tẹ̀lé ìlànà Al-Mirza Ghulam Ahmad Al-Qadiani ẹ̀rí pàwọn tó sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀nyí wọn yẹlẹ́ tó yẹ kí èèyàn dákẹ́ fún ìjọ tó ń fi lọ́fọ̀ọ́ tó fi ń bojú àwọn sì ni wọ́n ṣe àìda ni wọ́n hẹ́tì àwọn èèyàn jù ọ̀rọ̀ tó jáde lẹ́nu Ghulam Ahmad tó fi ń bú odidi ìran ṣé lọ́fọ̀ọ́ nìyẹn ní tó sọ nípa kìrìsìtẹ́nì tó pe ẹ̀sìn kìrìsìtẹ́nì ní dínun khabisun rọ̀díun najisun ó pe ẹ̀sìn kìrìsìtẹ́nìtì ó pe ní ẹ̀sìn ẹ̀gbin ẹ̀sìn tó ń rùn ẹ̀sìn tí gbàgbọ́ ẹ̀ tó fẹ́ lè máa mú yẹn bì ẹ dákun ǹjẹ́ wọ́n tó bẹ̀ kan sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tá a máa ní conference pẹ̀lú àwọn Christians ǹjẹ́ wọ́n tó bẹ̀ kí wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀nyí nígbà tí wọ́n bá ń bẹ pẹ̀lú àwọn Christians yẹn ó túmọ̀ sí pé Ahmadiyya fi ẹ̀jẹ̀ dúdú sínú ó ń tutọ́ funfun jáde jàmá mùsùlùmí ẹ gbọ́dọ̀ dákẹ́ lórí irú ọ̀rọ̀ yìí àṣàlàyé nígbàgbọ́ pé ìjọ kìrìsìtẹ́nì kèfèrí ni wọ́n ó ti hàn gbangba nínú ẹ̀sìn Islam wà nínú Quran tọ́lọ́ fúnra Nabi sallallahu alayhi wa sallam a ò sì ní yé sọ bẹ́ẹ̀ fún kìrìsìtẹ́nì ṣùgbọ́n ìjọ Ahmadiyya òun ló ń fi rẹ̀ ló ń gbé rẹ̀ síwájú àwọn èèyàn nígbé kalẹ̀ ìjọ tí ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá ṣọ́lọ́run ló ní ká má bá yàn kankan ṣọ̀tá mi bẹ́ẹ̀ ni tí ò bá ṣe tọ́lọ́run ṣọ̀tá àmọ́ ìṣọ̀tá yẹn kò túmọ̀ sí pé sáré mú ìmọ̀ kó sáré fọ́ orí ẹ̀ sáré mú òkúta kó fi fọ́ orí ẹ̀ Ọlọ́run ò pa wá láṣẹ yẹn ọ̀rọ̀ ẹ̀sìn jihad ṣíṣe gbogbo ẹ̀ ló ní ẹ̀kọ́ ló ní ètò nínú ẹ̀sìn Islam a gbọ́dọ̀ dáràn sí ẹ̀sìn Islam wa lọ́rùn so ìjọ tó láwọn nífẹ̀ẹ́ gbogbo èèyàn irọ́ ni gbàtí Ghulam Ahmad ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀ wípé òun ò rí ẹ̀sìn náà rí tí àwọn ìpìlẹ̀ àwọn principles ẹ̀sìn náà tí ò bá làákà ìmọ́tótó Christianity ṣe lọ́fọ̀ ọ̀ nìyẹn gbogbo tí anábìjọ Ahmadiyya sọ sílẹ̀ Ahmadiyya ò tó bẹ́ẹ̀ kí wọ́n kà á níta wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n kà á níta àyàfi tán bá rí kó bá làákà yìí mu inú àwọn dùn sí inú àwọn ọ̀rọ̀ Ghulam Ahmad ni wọ́n máa kọ síta ẹ̀yẹn wórí WhatsApp group káàkiri gbogbo spiritual nugget gbogbo àwọn àkọ́kọ́ tí Ahmadiyya ń kọ wọn ó kọ ìtàn rí kó dùn lọ́dọ̀ wọn òun ni wọ́n ń gbé síta gbogbo ìtẹ́mi sọ síta wọ̀nyí àfi bí ẹni kúrò sínú àwọn ìwé yẹn gbogbo bí tíjọ Ahmadiyya tó ti ń declare gbogbo mùsùlùmí as unbelievers tó ti ń pe gbogbo mùsùlùmí ní kèfèrí tó ní wọn ò ní wọ àlùjánnà ìjọ Ahmadiyya ò ní gbé yẹn síta torí náà ńkọ́ bí wọ́n bá kọ̀ tí wọ́n gbé síta ẹ jẹ́ káwa sọ bí tí aburú wà náà àwọn ìwé yẹn ká sọ fáwọn èèyàn kan lè sá fún
kì í ṣe ti kórìíra wàláhi al-azim innamal mu'minuna ikhwa mùsùlùmí tó bá dúró déédéé tí ó pè wá ní kèfèrí tí ó sì bẹ́sẹ̀ sẹ́yìn tí ó wá ànábì míì tẹ̀lé lẹ́yìn ànábì muhammad sallallahu alayhi wa sallam a gbọ́dọ̀ jọ máa jí ọmọ ìyá nú ẹ̀sìn islam ni ṣùgbọ́n àtijọ́ Ahmadiyya yìí ọ̀tọ̀ ni wọ́n yí sọmọ ìyá wa nú ẹ̀sìn islam torí kó wọn bá wa sínú ẹ̀sìn islam pẹ̀lú àwọn àdí tí ẹ padà máa gbọ́ mi ò tí ì sọ ìgbàgbọ́ tó sọ wọ́n di kèfèrí torí pé wọ́n pè wá ní kèfèrí àbí wọ́n ń sọ̀rọ̀ àlùfàǹṣá ṣebí fórí ara wọn nìyẹn nígbà táwọn ìbá ṣe kèfèrí tí ọ̀rọ̀ àlùfàǹṣá wọn tí ó sì gbé wa kúrò lórí ilẹ̀ ó sì máa níwọ̀n bá àmọ́ kí làwọn àgbàgbọ́ tó sọ ìjọ Ahmadiyya di kèfèrí tó jẹ́ kí àlùmọ́ kí wọ́n panu pọ̀ lórí ìpè ìjọ Ahmadiyya ní kèfèrí tàbá débẹ̀ ẹ máa gbọ́ abala tí mo yìí wà yìí òun ni mo sì fẹ́ yanjú náà báyìí ná kí n tó tẹ̀síwájú. mo ti sọ fún wa tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn àlàyé tí mo ti ṣe síwájú wípé ẹni bá ní kí là á ṣe òun là á ṣe hàn. Ghulam Ahmad al-Qadiani ànábì ìjọ Ahmadiyya orí rẹ̀ ní ìrí ẹni tí kò láfiwé tí ó sì láfijọ nínú ìwà wúwú ó ní kò sírù òun kódà nígbà tó ń ṣàlàyé fún wa ohun tí ọlọ́run torí ẹ̀ rán wá sáyé ó ní ọlọ́run rán òun kóun lè máa jẹ́ àwòkọ́ṣe fáwọn èèyàn tàbá wọnú tírà ẹ̀ tó pè ní at-Tabligh page 21 ọlọ́run rán òun wá láti wá ran ẹ̀sìn islam ṣe láti ran islam ṣe òun náà làwọn náà ti rí bó ti ń ràn ṣe yẹn ó ran islam ṣe ó ran àwọn mùsùlùmí ṣe pẹ̀lú èpè ọlọ́run rán òun wá sílé ayé nínú tírà at-Tazkirah page 400 li tahdhib al-akhlaq láti lè wá tún ìwà àwọn èèyàn ṣe kó ń lè kọ́ àwọn èèyàn ní ìwà ọmọlúwàbí ṣètìrí ìwà ọmọlúwàbí tá à ń kọ́ lẹ́nu ànábì ìjọ Ahmadiyya báyìí. ọlọ́run náà wá sáyé li adùn wa ila makarim al-akhlaq láti lè wá kọ́ àwọn èèyàn ní ìwà dáadáa bó ṣe wà nínú tírà haqiqatul mahdi èyí tó wà nínú àwọn tírà tó ń bẹ nínú èyí tí wọ́n sọ ní baqatun min bustan al-mahdi page 186. ọlọ́run náà wá sáyé láti wá tún ayé ṣe àti wá gbógun ti irọ́ pípa àti láti wá tún àlèhùnmá nabi muhammad sallallahu alaihi wa sallam ṣe àti gbogbo ìbàjẹ́ tó wà lórí ilẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà nù tírà Ijazul Masih page 9. abala tó kù tí mo tún fẹ́ mú gbọ́ nísìnyí lẹ́yìn ìgbà tá a ti sọ nípa àwọn abala kan náà wà Ghulam Ahmad ó ní àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá tó ń tẹnu ẹ̀ jáde àtàwọn èpè. abala tó kù tá a fẹ́ mú gbọ́ nísìnyí òun náà ni ìwádìí òkodoro slogan Ahmadiyya tí wọ́n pè ní love for all hatred for none òun ni slogan wọn èyí tí wọ́n ń gbé káàkiri láti lè sọ fáwọn èèyàn wípé ìjọ yìí nìkan ṣoṣo ní ò hate ẹnìkan ìjọ Ahmadiyya níjọ tí ò hate ẹnìkan kan tí ò mẹ́nìkan lọ́tà tó ń fẹ́ gbogbo èèyàn lórílẹ̀ tí ò lè pẹ́ nìkan kan lọ́tà ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ǹjẹ́ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ àbí ò rí bẹ́ẹ̀ love for all yìí ǹjọ́ correct ǹjẹ́ ìjọ Ahmadiyya gan ń lò according to tó wà nínú àwọn àwé wọn according to táwọn olórí wọn kọ ǹjẹ́ love for all yìí ǹjọ́ rí bẹ́ẹ̀ lóòótọ́ ǹjẹ́ wọ́n ń fẹ́ àwọn èèyàn fẹ́ rí àwọn tá a ti kọ́kọ́ gbọ́ síwájú nínú èpè èyí tó tẹnu Ghulam Ahmad jáde àtàwọn ọ̀rọ̀ àlùfàṣà ọ̀rọ̀ bàjẹ́ ó ti jẹ́ kó yé wa wípé kò sí tó ń jẹ́ love for all hatred for none tíjọ Ahmadiyya ń polongo káàkiri ayé ṣùgbọ́n ètò tó kù tá a tún fẹ́ máa mú gbọ́ òun náà ní abala wípé ìjọ yìí ó ń bẹ nínú àdìsọ́kàn wọn kí ayé má rojú káyé má ráàyè kí ohun burúkú máa rélu ohun burúkú fún àwọn èèyàn kí àjàkálẹ̀ àrùn kó máa jà láwùjọ tó bá ṣáà ti ń já sí wípé yóò máa jẹ́ káwọn èèyàn padà sọ́dọ̀ Ghulam Ahmad kò sí láì fínú tí nǹkan náà bá ń ṣẹlẹ̀. ẹnìkan sọ fún mi ó ló ṣeun lè mọ̀ gan wípé mo ní ìjọ Ahmadiyya àwọn àfẹ́rí fún àwùjọ mo ní bẹ́ẹ̀ ni ó ní kílẹ̀ rí mi torí tóun mọ̀ wọ́n mọ̀ ni pé oníwà pẹ̀lẹ́ kùtù òun náà ni wọ́n ìyàn jẹ́jẹ́ ni wọ́n mo ní tí mọ̀ wọ́n dáadáa ni kí ló wá dé tí mo fi sọ tí mo sọ wípé wọ́n ń ṣe oníwà pẹ̀lẹ́ kùtù téèyàn bá ń jẹ́ Ahmadi ni wọ́n gbèrò dáadáa fún ẹni tí kì í bá ṣe Ahmadi yóò gbèrò dáadáa fún bí káyọ̀ ń tọ̀hún máa bàjẹ́ ẹni yòówù tó bá bú Ghulam Ahmad lọ́dọ̀jọ́ Ahmadiyya èrò ọkàn wọn sónítọ̀hún òun náà ni pé bí kán gbọ́ kó kú lójijì mo ti sọ fún wa tẹ́lẹ̀ wípé ẹ má jẹ́ kí yẹn dẹ́rù bà yín o àwọn tó bú Ghulam Ahmad lójú ayé ẹ̀ wọn ò ló ń kà òun parun ó fi wọ́n lẹ̀ sáyé lọ ikú rú wa yìí la yadullu ala sidqi rajul kò tọ́ka sí pé Ghulam Ahmad jó lóòótọ́
torí wípé òpùrọ́ ni. ẹni tó bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé kí wàá lè rí mi wípé ìjọ Ahmadiyya àwọn ọ̀rọ̀ dáadáa ru àwùjọ àfi ru ara wọn nìkan tó bá ń jámadí wọn ò fẹ́ dáadáa fún ẹ. ṣùgbọ́n tó o bá jámadí bíi kọ́rọ̀ ẹ̀ ṣáà máa dàrú bíi kí nǹkan máa ṣe é kán lè máa fi tì sọ́dọ̀ Gulam Ahmad wípé n tó fà táwọn àìdá yẹn fi ń ṣẹlẹ̀ òun náà ni àìgbà fún Gulam Ahmad àti máa bẹnu àtẹ́lù. àkọ́kọ́ tí mo fẹ́ gbéyẹ̀wò ní abala yìí láti fìdí ẹ̀ múlẹ̀ wípé slogan jọ Ahmadiyya tán pè ní love for all hatred for none nínú èdè Lárúbáwá wọn máa ń ìtumọ̀ ẹ̀ nínú èdè Lárúbáwá náà ni alhubbu lil jami'i wala karahiyata li ahadin. láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé slogan yìí àlùwàlá ológbò ní ọgbọ́n àti kẹrànjẹ. átíkù kan wà yàní makol ó ń bẹ lórí sáìtì Ahmadiyya èyí tó jẹ́ Arabic site wọn الموقع العربي الرسمي للجماعة الإسلامية الأحمدية èyí àwọn Lárúbáwá tí wọ́n jẹ́ Ahmadiyya tí wọ́n mójútó. átíkù kan wà ń bẹ pẹ̀lú àkọlé المعنى الحقيقي للحب للجميع ولا كراهية لأحد. ìtumọ̀ tí ó ń bẹ fún slogan yẹn slogan jọ Ahmadiyya tí wọ́n ń gbé káàkiri tán fi ṣe mọ́tò fúnra wọn yìí. kí ni ìtumọ̀ gangan? ó ní àfáà yìí kọ̀rọ̀ yìí lé lórí. ẹni tó kọ ó náà ní Tamim Abudukọ Tamim Abudukọ ìyẹn nú àwọn àjọ Ahmadiyya nú àwọn àfa àwọn àgbà àwọn pẹ̀lú àwọn Hani Tọ́hìrì ni wọ́n jọ wà tẹ́lẹ̀ kí Hani Tọ́hìrì tó jáde kúrò nù wọn kó tó ṣe kèfèrí pẹ̀lú Gulam Ahmad. Tamim Abudukọ ó kọ́nu átíkù yìí tó táìtù ní al-ma'na al-haqiqiyyu lil-hubbi lil-jami' wala karahiyata li ahad. ó ní ó yẹ ká máa túmọ̀ ó ní ó yẹ ká gbọ́ yé ẹ̀ máa gbọ́ o. ó ní ó yẹ ká gbọ́ yé pé slogan jọ Ahmadiyya gangan òun náà ní gbólóhùn tawhid tí ṣe la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam. ó ní òun gangan ó ní àkọ́mọ̀nà jọ Ahmadiyya. ó ní tilka al-kalimatu allati alayha nahya wa alayha namut. lórí gbólóhùn la ilaha illallah yìí òun náà là á máa jáláyè òun náà làwọn ó sì kulé lórí àwọn táwọn jẹ Ahmadiyya. ó ní slogan àwọn àkọ́mọ̀nà àwọn mọ́tò àwọn òun ní la ilaha illallah muhammadun rasulullah. وني أما هذا الشعار واري سلوغان إليه تانسوي وهو الحب للجميع ولا كراهية لأحد. وني فهو شعار أطلقه الخليفة الثالث رحمه الله تعالى مقابل موجة الكراهية التي سبق بها الفكر والسلوك لكثير المسلمين نتيجة تفهمهم الخاطئ لمبدأ الحب في الله والبغض في الله. وني أما سلوغان الحب للجميع ولا كراهية لأحد يعني love for all hatred for none. وني لاسكو خليفة إليه كتا فجو أحمدية تيشي ميرزا ناصر أحمد. òun ló mú slogan yìí wá ní ìjọ Ahmadiyya bá bẹ̀rẹ̀ sí ní lò. mo rò pé ń gbọ́ yé nísìn yẹn pé slogan yìí kì í ṣe ti pilẹ̀ tí Gulam Ahmad gan fún rẹ̀ mú wá torí pé kò sí al-hubbu lil-jami' nínú tírà Gulam Ahmad. tẹ́ ẹ bá rí ní tó jọ bẹ́ẹ̀ nínú tírà Gulam Ahmad ó yà ń fi ń kàjọ́ làwọn èèyàn kan ni ó ń tàn wọ́n ni ó fẹ́ dọ́gbọ́n rè wọ́n wọnú Ahmadiyya. àmọ́ Gulam Ahmad ti tẹ gbogbo gbèsè ayé ẹ̀ líle ni èpè ni èébú ni. so khalifa ẹlẹ́kẹta òun ló mú slogan yìí wá nítorí pé ó láwọn mùsùlùmí ò gbọ́ túmọ̀ al-hubbu fillah yìí àti al-bughdu fillah yẹn ká nífẹ̀ẹ́ yẹn torí tọ́lọ́n ká nífẹ̀ẹ́ yẹn ká bínú yẹn ti torí tọ́lọ́n ó ní wọn gbọ́ yìí òun wá mú slogan yìí wá àtìgbà náà níjọ Ahmadiyya ti bẹ̀rẹ̀ sí ní lò. Mirza Tahir Ahmad yìí òun náà ló ń bẹ́ẹ̀ bóyá láti nǹkan bíi 60s 70s òun ni khalifa ìjọ Ahmadiyya gbà yẹn kó tó kan Mirza Tahir Ahmad tó jẹ́ khalifa ẹlẹ́ẹ̀kẹrin kó tó wá tó àsìkò Masrur Ahmad tó jẹ́ khalifa àwọn tó ṣì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. so eléyìí ó ti fi yé wa nísìnyí wípé ó tẹ̀síwájú ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé ó ní ìtumọ̀ slogan yìí òun náà ní láti lè fi ìdí ẹ̀ múlẹ̀ wípé Islam fìlì fún àwọn ẹlòmíì kì í ṣètumọ̀ ẹ̀ gangan ni wípé káwá sọ pé mùsùlùmí ó nífẹ̀ẹ́ gbogbo èèyàn lọ́rẹ́ ẹ̀ kò rẹ́ nìkan gẹ́gẹ́ bí ọ̀tá ẹ̀rí fúnra Ahmadiyya ló ń sọ̀túnmọ̀ slogan yìí o èyí tí ìjọ Ahmadiyya ń ṣìlò lọ́dọ̀ wa Nàìjíríà nílẹ̀ Yorùbá ń bì táwọn bá lò ní titi wọn àwọn tó ń sọ òyìnbó àwọn tó ń sọ Yorùbá nù wọn á lò nílò àlòtán pé ìjọ Ahmadiyya ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá ọ̀rọ̀ kọ̀rọ̀ nìyẹn. ولا يعني هذا الشعار أنه من الواجب معاملة الكافرين باللين دوما. Tamim Abudukọ tó jẹ́ àfáà ìjọ Ahmadiyya ó ní slogan àwọn yìí yẹn love for all kò túmọ̀ sí wípé àwọn gbọ́dọ̀ fi ìwà dáadáa bá gbogbo èèyàn lò àwọn gbọ́dọ̀ bá gbogbo èèyàn lò pẹ̀lú ìwà rẹ̀lẹ̀ wípé kò túmọ̀ bẹ́ẹ̀ àwọn lè lè mọ̀yàn Ahmadiyya náà lè lè mọ̀yàn wa annahna yajibu an natruka muwajahatahum
والرد على عدوانهم وأن نترك مواجهة افترائهم وأكاذيبهم وظلمهم. ó ní kì í ṣe pé ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ń ṣe àìdásí islam tó ń sọ̀rọ̀ tí ò dá nípa ẹ̀sìn islam ká filẹ̀ ká má sọ nǹkan kan pa ẹ̀. sòtòrí náà ń kọ́ a gbọ́dọ̀ ṣerọ́dù fóńtọ̀hún yẹn láì jẹ́ wípé kì í ṣe pé a fi ní ìkórìíra onítọ̀hún yẹn lọ́kàn gẹ́gẹ́ bí èèyàn bí ó ṣe pé a fi ní ìtara fún ẹ̀sìn. tẹ̀mí màbùdú kọ́ tẹ̀síwájú náà átíkù yẹn mí ká gbogbo ẹ̀ tán torí pé ẹ̀yin tẹ́ já fáàmì ní èdè Lárúbáwá mo fẹ́ kí ẹ lọ yẹ̀ wò ká lè fi ṣe wáàsí fún àwọn èèyàn nígbà tọ́rọ̀ bá ní nǹkan ṣe wọ pẹ̀lú ẹ̀. ó ní innal fahma al-khati'a li hadha ash-shi'ar ẹ̀ rí àgbọ́yé tí ò bá mu táwọn èèyàn ní sí slogan ìjọ Ahmadiyya yẹn ni pé ó wà nínú ìjọ Ahmadiyya gan tí wọ́n ń ṣe slogan náà gbọ́yé wọ́n rò pé túmọ̀ ẹ̀ ni pé kíjọ Ahmadiyya kó má hate ẹnìkan. àwọn ọ̀rọ̀ táfà yìí sọ nísìnyí ó fi hàn wípé ìjọ Ahmadiyya hate àwọn èèyàn ó hate àwọn èèyàn kan. ọ̀dà kí ló dé tí ìjọ Ahmadiyya ò máa sọ fáwọn èèyàn pé kò sí tó ń jẹ́ love for all o kí ló tán lo slogan yẹn bẹ́ẹ̀ tán sọ wípé love for the believers hatred for non-believers kí ló tán yí slogan yẹn padà pé ẹni tó bá kórìíra ẹ̀sìn Islam tó ń jọ́ta Ọlọ́run àwa náà máa jọ́ta ẹ̀ torí má dá òní yẹn Ọlọ́run fẹ́ ká kórìíra àwọn ọ̀tá àwọn ya ayyuha alladhina amanu la tattakhizul kafirun Ọlọ́run ọba àlekè lá ń sọ fún wa wípé nínú Quran chapter 60 suratul Mumtahina nìyẹn Ọlọ́run ya ayyuha alladhina amanu la tattakhizu aduwwi wa aduwwakum awliya تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي nínú àyà yìí àtàwọn àyà mi náà Al-Qur'an Ọlọ́run ti sọ fún wa wípé àwọn tí ò bá ṣe ẹ̀sìn Islam tí wọ́n ń sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run ọ̀tá òun Ọlọ́run ni wọ́n torí pé òun fún wọn jẹ òun fún wọn mú wọn lo atẹ́gùn wọn lo òrùn wọn lo òṣùpá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n ń sìn nǹkan míì irú àwọn tó wá jẹ́ ọ̀tọ̀ òun Ọlọ́run yẹn ká má ṣe mú wọn ní ọ̀rẹ́ ayò ká má mú wọn ní ọ̀rẹ́ ayò mabda'u Qur'ani nìyẹn ó ní wípé innamal mu'minuna ikhwa àwọn mùsùlùmí àwọn ọlọ́mọ ìyá ara wọn ẹni tí kì í ṣe mùsùlùmí kì í ṣe ọmọ ìyá ẹ̀ àwùjọ máa bára wa lò níbàálò àjọjẹ èèyàn láwùjọ àtàwọn ẹ̀tọ́ díẹ̀díẹ̀ tá a bá ní ṣùgbọ́n àwọn níbàálò mùsùlùmí so ó ń dun àfa Ahmadiyya yìí tẹ̀mí màbùdó kọ́ ó ní àṣìgbọ́ táwọn èèyàn ṣi slogan love for all yìí táwọn ṣì gbọ́ yé ó ló ní ọ̀pọ̀lọpọ̀ ipa tí ò da lórí ìmánì ó ní àwọn ìlapa tí ò da lórí ìmánì satakunu lahu atharu mudammiratan ala al-iman lihadha faqad waddaha al-masihu al-maw'ud alayhi salatu wassalam hadha al-amra bi nafsihi ó ní torí náà ńkọ́ Mirza Ghulam Ahmad al-Qadiani anabi ìjọ Ahmadiyya gan fún rẹ̀ gan ti ṣàlàyé slogan yìí ó ti ṣàlàyé ọ̀rọ̀ yìí láti ilẹ̀ ó sì ṣàlàyé kí ni wọ́n gbà lérò pẹ̀lú ìtànpé ní ìfẹ́ Ghulam Ahmad jẹ́ kó yá àwọn yẹn pé wa kayfa anna hadha al-hubba la yakunu illa lillahi wa li rasulihi wa lil mu'minin ó ní ìtànpé ní ìfẹ́ gangan kò sí fẹ́ nìkankan àfi fún Ọlọ́run àfi fún òjíṣẹ́ Ọlọ́run àti fún àwọn mùmìnì ó tán Ghulam Ahmad náà ti jẹ́ kó yé wa pé kò sí tó ń jẹ́ love for all hatred for none nínú àwọn ọ̀rọ̀ ẹ̀ haythu yaqulu adratuhu fi raddihi ala i'tiradi lil masihiyyati yaqulu anna al-islam la yu'allimu al-hubba lil akharin torí pé ńgbà tí Ghulam Ahmad tó ń fèsì fún àwọn Christian kan tó sọ wípé tí wọ́n sọ wípé tí wọ́n tako ẹ̀sìn Islam pé Islam jẹ́ ẹ̀sìn tó ń kọ́ àwọn èèyàn ní ìkórira ẹ̀sìn tí ò kọ́ àwọn èèyàn ní ìfẹ́ ọmọnìyàn Ghulam Ahmad wá fèsì fónítọ̀hún yẹn lórí ọ̀rọ̀ náà ó ní falyatadi anna an-nasara ibta'adu 'an al-haqqi wal-haqiqati min shu'umi al-injili an-naqis ghayri al-kamil ó ní kó lọ yí àwọn èèyàn Ghulam Ahmad bá bẹ̀rẹ̀ sí ní kó fáwọn Christian gẹ́gẹ́ bí àṣà àti ṣe ẹ̀ ó ní ẹ̀rọ àwọn Christian wọ́n sọ ọ̀nà nítorí kí wọ́n jìnnà sójú ọ̀nà tọ́lọ́hun torí kí wọ́n tẹ̀lé ìwé burúkú ìwé tí wọ́n ti yí padà ìwé tí ò bá mu ẹ̀rí ìwé yẹn ò bá mu Ghulam Ahmad sì ń lò gẹ́gẹ́ bí ẹ̀rí láti lè fìdí ẹ̀ múlẹ̀ pé òun ni al-Masihul Maw'ud ó ń lo Injil tàbá débẹ̀ á máa sọ. ó ní fa'alamu torí náà ń kọ́ ẹ lọ́mọ anna al-hubba la yansha bit-tasanni wa takallufi bal huwa quwwatun min al-quwwa al-insaniyya ó ní torí náà ká ẹ lọ́mọ wípé nǹkan pè ní ìfẹ́ kì í ṣe nǹkan kan tó kàn máa ń jáde nínú ọkàn èèyàn pẹ̀lú pé èèyàn ń gbé kọ́rẹ̀ lọ́rùn túláàsì pé ẹ ṣàgbọ́dọ̀ fọ́rẹ́ àwọn èèyàn love for all hatred for none Ahmadiyya kó dáwùjọ Christian kó má lè sọ ntójókòó ọ̀rọ̀ rẹ̀ ẹ̀sìn Islam kó ní òun mẹ́nìkan lọ́ta ní tòun ò báyàn ṣọ̀tá ó ní Ghulam Ahmad sọ pé takallufu nìyẹn ìyẹn ni pé ìmá túláàsì ara ẹni ṣe ń tí ò tọ́ ó nìyẹn léyìí tọ́lọ́hún ò sì béèrè lọ́wọ́ àwọn gan fúnra wọn tán jẹ́ ìjọ Ahmadiyya ó ní torí náà ńkọ́ ó tẹ̀síwájú nù átíkù yẹn ó ní fa innal Qur'ana al-karima yu'allimuna an nuhibba al-abrara wal-akhyara wa nushfiqa ala al-fusaq wal-kuffar ó ní tí Islam kọ́ wa kò sí ní ó jẹ́ love for all nínú ẹ̀sìn Islam tí Islam kọ́ wa ni pé ká nífẹ̀ẹ́ àwọn ẹni rere ká nífẹ̀ẹ́ àwọn èèyàn pàtàkì àwọn ẹ̀ṣẹ̀ èèyàn àwọn tó ń bẹ̀rù Ọlọ́run ká wá ṣàánú ẹni tó jẹ́ pòkì tó jẹ́ kèfèrí ká ṣàánú ẹ̀ ìyẹn ni wípé pẹ̀lú kí a bá a sọ ní tó yẹ kí a bá a sọ ní nínú ọ̀rọ̀ Ọlọ́run
onítorí náà ńkọ́ torí pé ọ̀rọ̀ Ọlọ́run bá ti sọ fún àwa mùsùlùmí pé yá ayú alladhina amanu Ghulam Ahmad ló ń sọ̀rọ̀ lọ́wọ́ nínú tírà tó pé Nurul Qur'an ó náà ti kóòtù ọ̀rọ̀ yìí Ahmadiyya náà ló ń kóòtù ẹ̀ fúnra wọn nínú atiku al-ma'na al-haqiqi lil-hubbi lil-jami' wa la karahiyata li ahad. Ghulam sọ mbẹ pé Ọlọ́run bá lékè ọlá sọ nínú al-Qur'an pé yá ayú alladhina amanu la tattakhizu bitanatan min dunikum Ọlọ́run ní ẹ má ṣe mú àwọn tí wọ́n yàtọ̀ fẹ́yìn mùmínì ẹ má ṣe mú wọn lọ́rẹ̀ẹ́ ayò sẹ́rí pé ó yé nísìn ayé la tuhibbul yahuda wan nasara yẹn ni pé Ghulam Ahmad fún rẹ̀ ó túmọ̀ ayé yẹn pé Ọlọ́run sọ pé ẹ má ṣe fẹ́ràn àwọn yahudi àti nasara ó dá lẹ́nìí kí ni Ahmadiyya ń ṣe lẹ́nìí wọ́n kó khilafa wọn headquarter wọn worldwide headquarter wọn kó kúrò ní Pakistan wọ́n kó kúrò nílẹ̀ India wọ́n kó lọ sí London khalifa wọn bẹ London nísìn ya'kulu wa yatamatta wa yulhihi al-amal oúnjẹ ó mu ó ń jókòó tí àwọn obìnrin ó ń gbọ́wọ́ sínú ọwọ́ àwọn obìnrin wọ́n jọ ń ṣèkì ara wọn káàkiri ìgboro ó ń wojú àwọn obìnrin ilẹ̀ Gẹ̀ẹ́sì kò sí ààlà kò sí òfin ẹ̀sìn Islam kan tí Masura Ahmad ń tẹ̀lé nípa ìbáṣepọ̀ àwọn Christian kò kó wọn jókòó kó wá sọ fún wọn pé Islam ẹ̀sìn Ọlọ́run gbogbo ń tó kù gbà tí ẹ̀yọ́ nú ẹ̀sìn ni peace conference òun náà ni wọ́n ń ṣe káàkiri ó dáa ṣẹ́rí tí ànábì wọn sọ Ghulam Ahmad torí ọmọ burúkú náà lọ́jọ́ tiẹ̀ ọmọ burúkú òun náà lọ́jọ́ tiẹ̀ gbogbo sọkúsọ tí Ghulam sọ ńgbà tó débi tó sọ tó da yìí nísìn asọ̀pọ̀tì àbá asọ̀pọ̀tì ẹ̀ Ghulam fún rẹ̀ ó ní Ọlọ́run sọ pé ká má nífẹ̀ẹ́ Christian àti Jew ó dá tí wọ́n bá tẹ̀ bá tí Khalifa Ahmadiyya bá tó bẹ́ẹ̀ kóhun sọ bẹ́ẹ̀ láyé alẹ́ London tó jókòó sí ilẹ̀ Gẹ̀ẹ́sì kó sọ fún wọn bẹ́ẹ̀ pé a ò nífẹ̀ẹ́ yín tọ́lọ́run ní a ò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ yín kíjọ Ahmadiyya kan sọ bẹ́ẹ̀ fún gbogbo ayé tìmẹ́yìn tóun náà ń wí tó wù káàkiri tó ń ba mùsùlùmí lójú jẹ́ ní Nàìjíríà ń bì náà tó ń fi mùsùlùmí gbójú burúkú tó níjọ Ahmadiyya nìkan ní mùsùlùmí àwọn ní òkórìíra ẹnìkan kóun náà tó bẹ́ẹ̀ kó kanta ànábì ẹ̀ sọ nínú tíra Nurul Qur'an nínú átíkù tí mò ń sọ yìí kó ká fáwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ń bì kó sọ ọ́ lójú àwọn kírísítẹ́nì wípé a ò nífẹ̀ẹ́ yín kírísítẹ́nì gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí alùsùnà ṣe ń sọ torí àwa lè sọ a ò ní problem pẹ̀lú ẹ̀ mùsùlùmí ò nífẹ̀ẹ́ ni tí kì í ṣe mùsùlùmí ìfẹ́ tá a ní sí ni kó jẹ́ mùsùlùmí a fẹ́ kúfùrù tó mẹ́lára kèfèrí kì í ṣe pé a kórìíra ìjẹ́ èèyàn ẹ̀ bá a ti wá ń sọ yìí kí sáyé tìmẹ́yìn náà kó náà sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ kó ka ọ̀rọ̀ ànábì ẹ̀ tó sọ pé la tuhibbul yahuda wan nasara Ghulam Ahmad ó túmọ̀ ayé Kùránì tọ́lọ̀ ti ní kẹ́ má ṣe mọ́ àwọn Christian àti Jew Ọlọ́run ní kẹ́ má mú wọn ní ọ̀rẹ́ ayò Ọlọ́run ní Ghulam tu wípé ẹ má ṣe nífẹ̀ẹ́ wọn ṣe rí wọ́ọ̀dù yẹn la tuhibbul yahuda wan nasara wala tuhibbu kulla man huwa laysa salihan Ghulam Ahmad sọ pé ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ gbogbo ẹni tí ó bá ti jẹ́ ni rí ó dà ṣẹ́ ni rí ní ìjọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tí wọ́n colonize India ṣẹ́ni rí ni wọ́n mò ń padà bọ̀ wá bẹ̀yẹn gbogbo atrocities wọn ní India ṣé a lè pè wọ́n lẹ́ni rí ńbo ló ní colonialist lọ tí wọ́n ti ń jẹ́ ni rí ìlú wo ni wọ́n wọ̀ tán àbalẹ̀ jẹ́ tán discriminate against dúdú láfíríkà wá ń bì ìlú wo ni wọ́n wọ̀ tí wọ́n ṣeré ń bẹ̀ wọ́n destroy gbogbo ìlú kọ̀ọ̀kan àgbà tí wọ́n to ètò bẹ̀ bí wọ́n ṣe fẹ́ òun ni wọ́n tó jáde mẹ́ tán rí pé ẹ̀hẹ́n ọwọ́ wa ti bà wọn ìlú yìí nísìn wàláhì ní àsìmù òun náà ni al-istimarul gharbi ló tó jáde kúrò ní ìlú kọ̀ọ̀kan máa padà máa kà á jáde fún yín kí ni ìjọ Ahmadiyya gan sọ nípa colonialist wọ̀nyí ǹjẹ́ wọ́n sọ̀rọ̀ wọn rí àbí wọ́n sọ̀rọ̀ wọn rí ǹjẹ́ wọ́n jẹ́wọ́ pé àbáyéjẹ́ òun ni àwọn colonialist àbá jẹ́wọ́ bẹ́ẹ̀ ó dà kí ló wá dé títí ilẹ̀ India yàtọ̀ tí Ghulam Ahmad wá bẹ̀rẹ̀ sí ní yin ìjọ tó bẹ̀rẹ̀ sí ní yin òyìnbó amúnilẹ́rúsìn tó colonize ilẹ̀ India kí ló dé tí wọ́n yàtọ̀ ẹ padà máa gbọ́rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ kẹ́ ẹ lè fi gbàgbọ́ yìí al-hubbu lil jami' wala karahiyyata li ahad yẹn ni pé love for all hatred for none ṣé ó rí bẹ́ẹ̀ lóòótọ́ Ghulam Ahmad tẹ̀síwájú ó ní fahina yaqra'u an-nasara al-aghbiyya ó ní ìgbà táwọn Christian tí wọ́n sọ pé Islam ẹ̀sìn kórìíra ni ìgbà táwọn bá ń ka àwọn Christian dìndìnrìn ẹ̀rí ó dáa kí Dr. tìmẹ́yìn nígbà tí àwọn Christian nígbà bá sọ ní tí kù díẹ̀ kàtó sí ẹ̀sìn Islam lára kóhun náà kó kọ́ àtìkù kó máa pè wọ́n ní àgbìyà kó fi ju ànábì ẹ̀ torí pé man shabaha nabiyyahu fama zalam ẹlẹ́kọ̀ọ́ kan níbi abihi ṣáírù kan níbi abihi qtada adiyyun fil karami bí abihi qtada adiyyun fil karami wa man yushabi abahu fama zalam wa man yushabi abahu fama zalam ọmọ ò lè jọ bàbá ká máa bínú ọmọ téèyàn bá jọ bàbá ẹ̀ kò sí ní tẹ́ ẹ fẹ́ sọ ẹ ló jọ bàbá ẹ̀ náà ni ẹni bá ju ànábì ẹ̀ a ò ní bínú kí ìjọ Ahmadiyya ká gbìyànjú ká nípa jọ Ghulam Ahmad dáadáa bí ti ṣépè ká máa ṣépè bẹ́ẹ̀ nìkan bá bú wọn kán fi ebú tó tóbi ju tó ń tọ́ yẹn lọ kán fi dá a padà ẹ̀ a ò ní bínú sí wọn torí pé ta ni wọn ò bá jọ tẹ́lẹ̀ bọ́n mo ò bá jọ ṣòkòtò
yóò jọ kíjìpá bọ́mọ ò bá jọ ṣòkòtò yóò jọ kíjìpá ẹni bí ni òun náà làájọ man yushabih nabiyyahu fama zalam ẹni bá jọ ànábì ẹ má bù. Gùlámù tẹ̀síwájú ń pa àwọn nàṣọ́rọ́ ń kún wọn ní dèdìrín wípé Gùlámù ò jiyàn lóòótọ́ pé mùsùlùmí kò gbọdọ̀ nífẹ̀ẹ́ Christian kò sì gbọdọ̀ nífẹ̀ẹ́ Yahudi torí pé kò bàjẹ́ fún Gùlámù Ahmadu dé lẹ́fù yẹn. Ó ní falladhi allama atba'ahu an yuhibbu a'da'a dinihi lahuwa jahilun gabiyyun. Gùlámù Ahmadu gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ kò màṣálá ìbú Jésù gbà tó ń fèsì fáwọn Christian ó ní ẹ̀rẹ́ ni tó kọ́ àwọn àjọ ẹ̀ wípé kán nífẹ̀ẹ́ ọ̀tá wọn gẹ́gẹ́ bá ṣe nífẹ̀ẹ́ ara wọn ṣe mà pé ọ̀rọ̀ yìí wà nù Báíbù wípé Bíbélì sọ fún wọn pé Jésù sọ fún wọn pé kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀tá wọn káwọn ọmọlẹ́yìn wọn ká nífẹ̀ẹ́ ọ̀tá wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ ara wọn. Ó lẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ irú ẹni tó sọ̀rọ̀ yẹn lahuwa jahilun aláìmọ̀kan ni gọ̀bíyò dídìrín ní gẹ́gẹ́ bí àṣà Gùlámù Ahmadu lọ́pọ̀lọpọ̀ gbà ó bú kìsàkìsà sí ànábì Ìsá lára ẹ ó padà máa gbọ́ insha Allahu ta'ala ìyẹn máa tẹ̀lé mi ká lọ díẹ̀díẹ̀ torí pé tí Ahmadiyya bá jẹ́ ìlànà òtítọ́ kí ló dé tá à ní gbàgbọ́ kó máa jẹ́ jàmáà kan náà àwọn jàmáà tó wà ní ẹ̀sìn Islam ká máa tún wọn ṣe bá a ṣe ń tàn yókù ṣe táwọn náà bá látúnṣe táwọn fẹ́ ṣe fún wa kí wọ́n tún wa ṣe kì bá mọ níwọ̀n bá ṣùgbọ́n wọ́n kọjá àlà púpọ̀ ẹ rí ó mọ̀ pé ànábì Ìsá ló sọ ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ àkọ́dí tó wà nínú Báíbù tabadẹ̀ tu ó nítumọ̀ ẹ nífẹ̀ẹ́ ọ̀tá yín bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ ara yín bẹ́ẹ̀ ni lóòótọ́ ọ̀rọ̀ yẹn nítumọ̀ tabani ká fún ànábì Ìsá alayhi salatu wassalam ká ló ti sọ̀rọ̀ náà ká wá fẹ́ gbọ́ yé lọ síbi ìtumọ̀ tó gbà lérò torí pé idha balagaka an akhika kalamun la yajuzu laka an tahmilahu ala aswa'il mahamil bọ́n bá ní ọmọ ìyá ẹ̀ sọ̀rọ̀ kan torí pọ́rọ̀ náà nítumọ̀ méjì mẹ́ta tó dáa náà ni kó fún ọ̀rọ̀ yẹn nítumọ̀ tó dáa torí ọmọ ọmọ ìyá ẹ̀ ni ṣùgbọ́n Gùlámù Ahmadu kì í wọ excuse fún Jésù rárá yóò kó fún ni ó ní dèdèrè ni ó stupid gan ó ní torí náà ń kọ́ walaqad katabna miraran wa takraran anna al-hubba wal mawaddata an yanzura al-mar'u ila qawli man yuhibbuhu wa fi'lihi wa 'adatihi wa khuluqihi wa dinihi bi nazrati al-hijab ó láti sọ fún wa pé n tán pè ní ìfẹ́ òun náà ni kéèyàn máa wo ẹni tó fẹ́ nífẹ̀ẹ́ kó máa wò ṣe sí ẹ̀ kó máa wùwà sí ẹ̀ kó máa wò ó níwò pé òun nífẹ̀ẹ́ púpọ̀ kó ń tọ̀hún yẹn kó sì máa tà á sára pẹ̀lú nǹkan tí ọ̀tá ẹ̀ bá ṣe nígbà tẹ́ni náà tó bá ń wùwà. Gùlámù Ahmadu wá sọ pé wa minal mustahil torí náà nǹkan ó déwọ̀ kò ṣeé ṣe an yasdura zalika minal mu'mini bi haqqil káfíìrì abadan àwọn ò gbọ́dọ̀ wo kèfèrí níwò ẹni tí a ó máa gba influence látọ̀dọ̀ ẹ̀ tá a máa rí wa lẹ́ni tí ó máa influence wa so Gùlámù Ahmadu náà ti yanjú ọ̀rọ̀ ní pé kò sí tó ń jẹ́ al-hubbu lil jami' wala karahiyya li ahad kò sí love for all hatred for none Gùlámù Ahmadu kò sí tó ń jọ bẹ́ẹ̀ torí náà nǹkan ó ní mo pẹ̀yìn ìjọ mi ní tí mo fẹ́ kẹ́ ẹ ṣe náà ni pé ẹ nífẹ̀ẹ́ ayé àmọ́fẹ́ tẹ́ni sí wọn ni pé ẹ kórìíra kúfúrú wọn kí ẹ sì gbìyànjú láti tún gbèsè ayé wọn ṣe ẹ sì ṣe déédéé pẹ̀lú wọn ó ní torí náà nǹkan torí pé Ọlọ́run sọ pé inna Allaha ya'muru bil 'adli wal ihsani wa ita'i dhil qurba bákan náà Ọlọ́run bá lékelá sọ pé la yanhakumullahu 'anil ladhina lam yuqatilukum fid din wa lam yukhrijukum min diyarikum an tabarruhum wa tuqsitu ilayhim. àwọn àyà Kùránì táwọn mùsùlùmí gbàgbọ́ tó jásí pé tùmọ̀ táwọn náà fún ọ náà ni ó jọ ní Gùlámù Ahmadu náà fún yìí tá à níjà pẹ̀lú ẹ̀ ó túmọ̀ sí pé ní Gùlámù Ahmadu sọ bí ó ṣe dédé ní gbogbo mùsùlùmí sọ wípé a ò ní nífẹ̀ẹ́ Christian a ò ní nífẹ̀ẹ́ Yahudi pẹ̀lú pé a ó nífẹ̀ẹ́ ìṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run wọn a ó nífẹ̀ẹ́ ìṣàìdásí ẹ̀sìn Islam tí wọ́n ń ṣe so Gùlámù Ahmadu wá sọ wípé ẹni tí yẹn bá lọ á nífẹ̀ẹ́ irú àwọn tí wọ́n dúró dédé pẹ̀lú ẹ̀sìn Islam tí wọ́n sì róréró ẹ̀sìn Islam ó dà ń bó wá ní Christian wà tó róréró Islam mélòó Christian ló wà láyé tó róréró ẹ̀sìn Islam àfi tí ò bá mọ tó ń ṣe lókù àwọn tó bá gba ẹ̀sìn ẹ̀ tó gbà tó tẹ̀lé teachings tó wà ń bẹ̀ kò ní róréró ẹ̀sìn Islam ó ń bẹ nínú Bible wípé àwọn false prophets wọ́n ń padà bọ̀ wá sáyé gẹ́gẹ́ bí Jésù ṣe sọ àsọtẹ́lẹ̀ àwọn Christian wọn máa tútù máa àyà Bible yẹn wọn máa tú sí wípé nínú àwọn false prophet tó ń bọ̀ tí Jésù sọ pé ń bọ̀ náà ni Muhammad so antichrist la Nabi Muhammad sallallahu alayhi wa sallam Christian wo ni ìwà nígbà bẹ́ẹ̀ torí kò lè kó méjèèjì papọ̀ Christian ò lè gbọ́ lọ́n gbọ́ kán gba Isa ọmọ Mariam gbọ́ kán tó gba Nabi Muhammad sallallahu alayhi wa sallam gbọ́ ó túmọ̀ sí wípé ọ̀tá Ọlọ́run òun náà ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ sì ni ọ̀tá ẹ̀sìn Islam ni wọ́n jẹ́ Gùlámù Ahmadu wá sọ pé fa inna musadaqata ahulai haramun rí ìmú àwọn tá a wí wọ̀nyí lọ́tà ìmú wọn lọ́rẹ̀ ìmú àwọn Christian tó rí báyìí tó já sí wípé wọn ò róréró ẹ̀sìn Islam wọn ò sì nífẹ̀ẹ́ ẹ̀sìn Islam wọn ò sì sin Ọlọ́run wọn ò sì gbà fún Ànábì sallallahu alayhi wa sallam ìmú wọn lọ́rẹ̀ẹ́ haram li annahum yatamannawna al-qada'a ala ad-din torí pé wọn ò fẹ́ ẹ̀sìn Islam dojú èrò ọkàn wọn òun náà ni kí oòrùn ẹ̀sìn Islam kó wọ́kùn òun náà ni kí òṣùpá ẹ̀sìn Islam kó wọ́kùn nísìnyí mo rò pé ó ti yé wa nísìnyí ọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam wípé
slogan love for all hatred for none asán lórí asán ni ó nítumọ̀ tí wọ́n fi pamọ́ sábẹ́ ọ̀tọ̀ lèyí tẹ́ ẹ gbọ́ tí wọ́n ń sọ síta so torí náà ńkọ́ ẹ má jẹ́ ká gbẹ̀ tán kíjọ Ahmadiyya náà sì là á ká máa sọ ká máa là á kan àwọn èèyàn pé a nífẹ̀ẹ́ gbogbo èèyàn o ẹni tó nífẹ̀ẹ́ Ọlọ́run tó tẹ̀ láṣẹ Ọlọ́run tí ó sì kórìíra ẹ̀sìn Islam òun náà ni a nífẹ̀ẹ́ ó dà ká wá sọ ẹni tí ó kórìíra ẹ̀sìn Islam ní gbogbo ẹni tí kì í ṣe mùsùlùmí kan sọ fún wa sòtòrí náà ńkọ́ jàmá mùsùlùmí kò sí tó jẹ́ love for all hatred for none lọ́dọ̀ Ahmadiyya àlùwàlá ológbò ọgbọ́n àti kẹrànjẹ lásán ni ẹ má jẹ́ kí wọ́n wá wà lọ sóko parun pẹ̀lú gbólóhùn yẹn torí pé àbọ̀ ẹ̀ kò ní dà. ànábì ìjọ Ahmadiyya tó ní ẹ̀kọ́ kan nífẹ̀ẹ́ ayé àbí tó ní ìjọ Ahmadiyya gan fún rẹ̀ tí wọ́n ń parọ́ mọ́ pé ní káwọn nífẹ̀ẹ́ gbogbo èèyàn òun náà ló ti fún rẹ̀ ló ti debunk argument tí àbí slogan tí khalifa ẹlẹ́kẹta Mirza Nasir Ahmad nínú àwọn ọmọdéma gùlámù náà lòun náà wà òun ló ti fún rẹ̀ yanjú ìsọkúsọ tí àwọn mẹ́ ń sọ lẹ́yìn ẹ̀yẹn sọ̀tòrí náà ńkọ́ eléyìí ní ká fi bá ìjọ Ahmadiyya lò ní abala yìí ètò kù tí mo fẹ́ tẹ̀síwájú mbẹ́ nísìnyí pé àníṣe ǹjẹ́ ìjọ Ahmadiyya rorero àwùjọ mùsùlùmí ǹjẹ́ wọ́n rorero àwùjọ mùsùlùmí èyí tó kù tá a fẹ́ yanjú nìyẹn. àkọ́kọ́ tá a bá wọnú ìwé Ghulam Ahmad tí í ṣe Haqiqatul Wahyi ẹ̀ka láti page 442 tá a bá ń kà lọ a ó máa rí i kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí Ghulam Ahmad pè ní àwọn àmì tẹ́ fi mọ̀ pé ẹni Ọlọ́run lòun tẹ́ fi mọ̀ pé Ọlọ́run ló rán òun ọ̀pọ̀ nú ẹ̀ ikú ni bí kájàkálẹ̀ àrùn ṣẹlẹ̀ ó ní gbogbo àwọn tó ń ṣẹlẹ̀ yẹn ikú ọ̀wọ̀wọ̀ àìsàn ilẹ̀ rírí tán pè ní earthquake tó ṣẹlẹ̀ nílẹ̀ India láwọn àsìkò yẹn lásìkò Ghulam Ahmad ó ní àwọn àmì Ọlọ́run ní gbogbo nǹkan náà àti kú àwọn èèyàn àtàìsàn ìgbóná bí àìsàn Ebola àtọ̀hún ní Lárúbáwá ń pè é àjàkálẹ̀ àrùn ó ní gbogbo ẹ̀ àmì Ọlọ́run ni tọ́lọ́run fi ń tọ́ka sí wípé òun lòun rán òun Ghulam Ahmad so gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn ń kọ́ torí náà ń kọ́ kẹ́nìkan máa banújẹ́ ń jì torí ẹ̀ torí pé Ọlọ́run ní káwọn ìṣẹ̀lẹ̀ yẹn máa ṣẹlẹ̀ ni ẹ dákun kí àwọn aráàlú máa kú kí àjàkí gbogbo tí mo sọ yìí kó máa ṣẹlẹ̀ kí inú Ghulam Ahmad sì máa dùn wípé Ọlọ́run fi ń jẹ́wọ́ wípé òjíṣẹ́ òun lòun Ghulam Ahmad ṣe wal iyaazu billah ṣe ẹ ti rí al-hubbu lil jami' nísìn àwọn ọ̀rọ̀ wọ̀nyí tí bá ní kí n máa kà lọ mi ò ní ṣaláyìí mẹ́nu kan àwọn abala kan nínú ẹ̀ ní pé béèyàn kú á ní Ọlọ́run ló fi jẹ́rìí gbé òun wípé ikú tẹ́nìyẹn kú Ọlọ́run fi sọ̀pọ́ọ̀tì òun ni bájàkálẹ̀ àrùn bó bá ṣẹlẹ̀ ń bì kan Ghulam Ahmad á rí gẹ́gẹ́ bíi pé Ọlọ́run ló ń jẹ́rìí gbé wọn Ọlọ́run ló ń sọ̀pọ́ọ̀tì òun Ghulam Ahmad ó nínú iṣẹ́ rí nínú ìwà èyí tó jọni lójú tí ọba tó dáhùn tó wù tó dùn mọ́hùn púpọ̀ ní page 443 nínú tírà Haqiqatul Wahyi ó ní min ajaibi qadrillah aw min ajaibi qadarillahi anna mu'zama al-mubahilina matu bit-ta'un ó nínú tínú dùn sí tó já sí pé iṣẹ́ ìmọ̀ ni tọ́lọ́run fi sọ́pọ́ọ̀tì ń nínú àwọn iṣẹ́ ìyanu Ọlọ́run ó ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bá òun takàngbọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń figagbága pẹ̀lú òun tí wọ́n ń pè òun nírọ́ gbogbo wọn ló kú pẹ̀lú àjàkálẹ̀ àrùn abẹ́rẹ́ nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àgbà àwọn kan náà àwọn mùsùlùmí àwọn àfa náà àwọn àfa mùsùlùmí tí wọ́n takò Ghulam Ahmad tán wá kú lójú ayé ẹ̀ ló fi ń ṣe èèyàn pé Ọlọ́run ló fi ṣe àmì fóun ẹ̀rí ànábì love for all hatred for none ó ní gbogbo wọn ló kú pẹ̀lú àjàkálẹ̀ àrùn idh hukmu ta'un idh hakama ta'un wahdahu ala mu'zamil a'da torí pé fúnra Ọlọ́run ló dìdí dájọ́ ikú àjàkálẹ̀ àrùn fún gbogbo ọ̀pọ̀ àwọn tí wọ́n bá àwọn Ghulam Ahmad ṣọ̀tá ẹ dákun èèyàn mélòó lẹ́ẹ̀ma tó ń bá Ghulam Ahmad ṣọ̀tá báyìí kí ló ti àjàkálẹ̀ àrùn tí yóò pa gbogbo ayé mo sì sọ fún wa tẹ́lẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yìí wípé bẹ́ẹ̀ ni kódà gbogbo tó ń ṣẹlẹ̀ lénìí ìjọ Ahmadiyya rí sí wípé torí pé àgbà fún mẹsáyà tọ́lọ́run rán sáyé ni o ìyẹn àgbà fún Ghulam Ahmad òun lè kó ṣe wọ́n Nàìjíríà òun là ṣe rí náà lò òun náà lọ́nà wa ò ṣe dá òun náà ṣe ń pa àwọn èèyàn ní soká òun náà ṣe ń gbé àwọn èèyàn tó ń fa abẹ́ ara obìnrin gbogbo tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ní àìdá tó ń fa àwọn èèyàn ṣógun owó torí pé àìgbà fún Ghulam Ahmad ni ìjọ Ahmadiyya máa sọ wọn ní Palestine tó bọ́ mọ́ alọ́wọ́ torí pé àìgbà fún Ghulam Ahmad ni tó dábàá tẹ̀lé mẹ́sáyà ni ọ̀rọ̀ ò bá ti dayọ̀ ẹ̀rí jọ love for all hatred for none gbogbo ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí mò ń sọ ẹni bá gbìyànjú láti ṣàjàngbìlà máa fún ní péjì pé lọ́ka díẹ̀ ni mò ń sọ nínú àwọn tí mò ń sọ yẹn ó sì tó kù Yorùbá ló kù nìbá ń ró ó kù ní ìbá ń rókì Ghulam Ahmad sọ pé gbogbo àwọn ọ̀tá tí wọ́n parun yẹn Ọlọ́run ló fi sọ́pọ́tì òun laqad zakara Allahu ta'ala at-ta'una wa zalazil
fil barahin al-ahmadiyya ó ní ìwé tó ń kọ láti bí 1880 láti 1880 títí di 1884 ọlọ́run ti sọ tẹ́lẹ̀ wípé earthquake yóò ṣẹlẹ̀ àjàkálẹ̀ àrùn yóò sì ṣẹlẹ̀ tí ó yásí pé yóò mú ẹ̀mí àwọn tí wọn ò bá gbà fún Ghulam Ahmad yóò mú wọn lọ ẹ̀rí nígbà tí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn bá wá ń ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń pa thousands tó ń pa millions nílẹ̀ India nígbà yẹn wàláhì nàásì ntí Ghulam Ahmad ń sọ ń pẹ̀ ni pé ọlọ́run ló fi ń ràn wọ́n lọ́wọ́ ọlọ́run júwe rẹ̀ ẹ̀rí ànábì love for all ṣé ìjọ Ahmadiyya roore ro àlùmọ́ yìí pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ànábì òṣì wọn tí wọ́n ní. ó ní lam yakun li hadhihi al-'adhabati ayyu atharin fil biladi abadan kama waradat fil barahin al-ahmadiyya an al-mawt nubuwwatan nasuha la yusaddiqu as-safih illa sayfatul halak. Ghulam Ahmad sọ wípé ẹ̀ ráwọn tí wọ́n pè òun nírọ́ al-ahmaku yẹn òmùgọ̀ èèyàn dídìrín ó nírú wọn ò nígbà fóun ṣùgbọ́n ó dìgbà tí kú bá ká wọn mọ́ tí àjàkálẹ̀ àrùn bá pa wọ́n dànù àbí tí wọ́n kú sínú ilẹ̀ rírí ìyẹn earthquake ìgbà yẹn gan ni wọ́n tó dá mọ̀ ẹ̀rí Ghulam Ahmad ó ń ro bí ro gbogbo ẹni tí ò bá gbà fún ṣé ànábì lọ́fọ̀ọ́ lélẹ̀ mo ti sọ tẹ́lẹ̀ yìí ká ti sọ̀rọ̀ tẹ̀kfíìrì ti kọjá Ghulam Ahmad gbogbo ẹni tí ò gbà fún kèfèrí ni wọ́n gbogbo ẹni tí ò gbà fún ọmọ náà ló pè wọ́n bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ ìjọ Ahmadiyya náà àfẹni tí ò bá ti jinlẹ̀ nínú ẹgbẹ́ awo tó ń pè l'Ahmadiyya náà nìkan ló kù nínú wọn ni yóò máa bìláì àwọn nǹkan tí mo sọ yóò máa pè nírọ́ yóò máa wí pé irọ́ ni àwọn òpin ẹnìkan kan kèfèrí irọ́ burúkú ló ń pa olódo ni ẹ fún láwọn pages tí mo ti fún yín lórí WhatsApp group yẹn ó tún kù lọ jàrá ìwé wọn ni èmi kọ́ ni mo kọ́ ní tí mo bá ló wà ń bẹ́ẹ̀ ìwé olókìlọ́ kí n fẹ́ bínú fún mo ní ká lọ tún un ṣe kán sọ pé kò sí ń bẹ̀ kán wá tún yẹ̀yẹ́ ara wọn sí tán bá dàn wò wọ́n yẹ̀yẹ́ ara wọn sí torí pé ọ̀sán gangan lẹ́fẹ́ sọ dòru lójú àwọn èèyàn yẹn so Ghulam Ahmad ló ń ro bí irú àwọn èèyàn ó ní ẹni tí ò bá gbà fún un òun ti mọ̀ pé irú wọn ò ní gbà àmọ́ sayfatul halak ìdá ìparun òun náà ni ó dàrú wọn lákẹ́ yẹn ni pé tí kú bá gbà mú nísìnyí kú ò ní pẹ́ wá gbàrú wọn mú ẹ̀rí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ànábì tó sọ pé ọlọ́run sọ fún un wípé wa ma arsalnaka illa rahmatan lil alamin tó ní ọlọ́run rán wọn sí gbogbo àgbáńlá yìí kó ń lè máa jẹ́ aláàánú fún wọn gẹ́gẹ́ bó ṣe wá nu tírà tazkira page 80 àti page 395 àtàwọn pages míì náà ẹ̀rí ànábì tọ́lọ́run rán sí aláàánú fún gbogbo àgbáyé gẹ́gẹ́ báwọn kan ṣe ń kọ́ lónìí wọn pé Ghulam Ahmad lẹ́ni tọ́lọ́run rán láláàánú fún gbogbo àgbáyé gbogbo ìgbà tójú máa bà ti máa a ó máa yìn ọ́ ní mẹ́sàáyà Ghulam Ahmad nìyẹn o mẹ́sàáyà ó ní alimasihu mahmud lọ́dọ̀ wọn ọlọ́run rán aláàánú sí gbogbo àgbáyé aláàánú lọ́lọ́run rán ó sì ń dunnú wípé ikú ń wọlé pa àwọn èèyàn tí ẹ̀kún omi bá ṣẹlẹ̀ nílẹ̀ India torí ilẹ̀ India ó jẹ́ ilẹ̀ kan tó jẹ́ ilẹ̀ tó ní agbára púpọ̀ pàápàá jùlọ láwọn àsìkò yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àjàkálẹ̀ àrùn àìsàn kọ́lẹ́rà ó ń jà nílùú náà púpọ̀ láwọn àsìkò yẹn òun náà ló padà pa Ghulam Ahmad gan fún rẹ̀ àìsàn kọ́lẹ́rà torí mo sọ fún wa pé èèyàn ní níkà púpọ̀ kó má fi kan ṣe rẹ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára burúkú àwọn olóògùn kà wọ́n ní ẹni gbé ìbùkà ọmọ rẹ̀ ó jẹ́ ń bẹ̀ òun gan fún rẹ̀ ó jẹ́ ń bẹ̀ ọ̀pọ̀ àwọn tí ṣoògùn ká ayé wọn kì í da wọn yìí parí ìgbésí ayé wọn síbi tó da oògùn burúkú tí wọ́n ń ṣe náà ní pa wọn náà gbogbo èpè tí Ghulam ń ṣẹ́ ó padà nípìn bí àbí ò nípìn bẹ́ẹ̀ ó ní kíkú kọ́lẹ́rà ó pa òun tó bá jó nírọ́ lòun ó kúkú kọ́lẹ́rà bí òkúkú kọ́lẹ́rà á padà máa sọ̀rọ̀ lágbẹ́rin yẹn so love for all yìí slogan tí wọ́n fi ń kà jù làwọn èèyàn ni Ghulam Ahmad ló ń tàn mọ́ ìbínú Ọlọ́run fáwọn èèyàn pé kí ikú ká wọn mọ́ ó tún ṣe tafsiri yìí aya tó ló ń gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba wọn ìyẹn wahyu ẹ̀ la yusaddiqu as-safih illa sayfatul halak ó tu ó ní anna al-ahmaqa la yusaddiqu ayatan illa ayatal maut ìyẹn ní pé tí ò bá gbà fún un gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run irú wọn kò sí tí wọ́n gbà fún kọjá ikú nígbà tí ikú bá gbọ́n mú lójijì Ghulam Ahmad ó tẹ̀síwájú bẹ́ẹ̀ ó ní Ọlọ́run sọ fún un gẹ́gẹ́ bó ṣe wà nù hakikatul wahyi ìwé ẹ̀ page 444 ó ní Ọlọ́run sọ fún un gẹ́gẹ́ bó ń ṣe kọ́ sínú barahin Ahmadiyya pé ja'a nadhirun fi dunya fa ankaru wa ahluha wa ma qabilu Ọlọ́run sọ pé ìránṣẹ́ òun Ọlọ́run ọba wá sílé ayé àwọn èèyàn sì pè nírọ́ ó ní walakinna Allaha yaqbaluhu wa yuzhiru sidqahu bi sawlin qawiyyin shadidin sawlin ba'da sawlin àwọn èèyàn ló kọ̀ ṣùgbọ́n Ọlọ́run ní ṣaláì fìdí ẹ̀ múlẹ̀ wípé olódodo ni ẹrú tó ń gbé dìde yẹn òun Ghulam Ahmad ẹ máa wò Ghulam Ahmad tẹ̀síwájú ní wàlúwàdì ó ti wáyé gbangba nísìn gẹ́gẹ́ bó ṣe wà nù revelation tó ń gbà yẹn tí mo kà yìí anna Allaha ta'ala la yutliqu kalimata nadhirin Ọlọ́run ò ní lo gbólóhùn nadhir illa ala mursal àfi kó lò fún ẹni tó bá jẹ́ òjíṣẹ́ ẹni tó Ọlọ́run ránṣẹ́ ló ń pè ní nadhir so torí náà nǹkan Ọlọ́run pé Ghulam Ahmad ní nadhir ìyẹn olùkìlọ̀
yakunu min al-muqaddari an yanzila ala munkiri adhabun ta'yidan lahu ó ní torí náà ńkọ́ Ọlọ́run ti kọ́ ẹni tọ́lọ́run bá pè ní mursal tó pè ní nadhir tọ́lọ́run bá rán wá sáyé táwọn èèyàn wá takò tí wọ́n gbà fún irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run ó rọ òjò ìyà lóníranran, ìyà iná, ìyà ilẹ̀ rírí, ìyà àjàkálẹ̀ àrùn bí Ebola bí kọ́lẹ́rà. Ọlọ́run ó dàbò àwọn tó bá wá tako naziru tí Ọlọ́run gbé dìde wá báyé. Ghulam Ahmadi sì rí ẹ̀ gẹ́gẹ́ bí naziru jama mùsùlùmí ṣé jama lọ́fọ̀ọ́ ní Ahmadiyya nísìn. لأن النذير هو النبي الذي ينذر بعذاب يكون نزوله مقدرا في عصره. torí ẹni tá ń pè ní naziru tí Ọlọ́run pè òun Ghulam Ahmad òun náà lẹni tó jásí pé yóò máa kìlọ̀ ìyà fáwọn èèyàn torí pé ìyà náà ó padà sọ̀kalẹ̀ lásìkò ẹ̀ ẹ̀rí lásìkò Ghulam Ahmad ló fi ka gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú asàfihàn nasim ló fi ka gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ìṣẹ̀lẹ̀ ìbáwí àwọn ìṣẹ̀lẹ̀ tí Ọlọ́run bá lékè ọlá tó kádàrá pé yóò ṣẹlẹ̀ sáwọn èèyàn kan wọ́n sì gbàbẹ̀ lọ bí ikú bí àjàkálẹ̀ àrùn bí ilẹ̀ rírí ní Ghulam Ahmad ṣe kà á gẹ́gẹ́ bí ta'yid àti mu'jiza fúnra ẹ̀ ó rí gẹ́gẹ́ bí àmì ńlá fóun pé káwọn èèyàn máa kú nítorí pé wọ́n gbà fún un ọ̀rọ̀ yìí yóò padà kílẹ̀ síwájú báyìí lọ jàmá. Ghulam Ahmad sọ wípé wa fi dhalika ishara torí náà kọ́ àyà tí òun kà tán yẹn àyà nu wahyu tiẹ̀ ni o nínú Qur'an Ghulam Ahmad ó ní fi dhalika isharatun sarihatun ila anna al-adhaba sayanzilu fi ahdi ó ti yé gbangba wípé ìyà ó sọ̀kalẹ̀ lásìkò tòun náà torí pé nàzírù lòun torí náà kọ́ wa qad nazala adhabu at-ta'un wa az-zalazili bi asbi an-nubu'a ó ní torí náà kọ́ lẹ́sẹ̀ rí tí àwọn ilẹ̀ rírí earthquake tó ṣẹlẹ̀ àtàwọn àjàkálẹ̀ àrùn lẹ́sẹ̀ rí pé gbogbo àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ tó pa mílíọ̀nù sínú àwọn ará India nígbà yẹn Ghulam Ahmad sọ pé nǹkan náà ṣẹlẹ̀ ní níbàámu sí wípé àsìkò ẹni tó bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run máa ń firú àwọn àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ bá àwọn èèyàn wí ó dá ẹ jẹ́ ká béè lọ́wọ́ ìjọ Ahmadiyya àtànábì ẹ̀ tó ti kẹfun sínú kòtò irú ìyàwó lọ́lọ́run sọ̀kalẹ̀ lé àwọn Quraysh lórí irú ìyàwó lọ́lọ́run sọ̀kalẹ̀ lásìkò ànábì sallallahu alayhi wa sallam láti máa kó parun báwọn èèyàn torí pé wọ́n ṣàṣàyídá fún ànábì mo sọ pé wọ́n gbá Ghulam Ahmad létí rí wọ́n àkófọ́rùn fún rí wọ́n àná rí wọ́n àfi nǹkan kan ṣe rí báwọn afá bá sọ̀rọ̀ ẹ̀ wọ́n yà sọ̀rọ̀ ẹ̀ wọ́n bu wọ́n ti tẹ̀kífìrù ẹ̀ ni pé òpùrọ́ ni òun parọ́ mọ́ Ọlọ́run torí Ọlọ́run bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tọ́lọ́run wá ń bẹ́ẹ̀ sọ yóò ṣe déédéé Kùránì nínú status so àfa lẹ́tọ̀ láti pè ní kèfèrí so gbogbo tó wá náà ṣe fún un yẹn mélòó ni wọ́n ṣe fún tó tà Nábì sallallahu alaihi wasallam kí lè tí Ọlọ́run ò rọ̀ òjò ìyà kálẹ̀ lé àwọn tó pa Nábì Muhammad sallallahu alaihi wasallam tó pè nírọ́ kàkà kí Ọlọ́run ọba àlekí ọlá kó rọ̀ òjò ìyà lé àwọn tó pè Nábì Muhammad sallallahu alaihi wasallam nírọ́ tí wọ́n sì ṣàìdá sí tí wọ́n gbógun ti àwọn mùsùlùmí ṣe Ọlọ́run tó sọ fún wa wípé wa ma kana Allahu liyu'adhibahum wa anta fihim wa ma kana Allahu mu'adhibahum wa hum yastaghfirun Ọlọ́run láwọn tó gbọ́ tí ó gbà yẹn àwọn tó ń ṣàìdá sí ẹ̀sìn Islam yẹn òun Ọlọ́run ọba ò ní kó parun bá wọn lópin ìgbà tí wà nábì ń bẹ nù wọn bákan náà òun Ọlọ́run ọba ò ní fìyà jẹ wọn lópin ìgbà tí wọ́n bá ń tọrọ àforíjì àbẹ́rẹ́ nínú Suratul Anfal Quran chapter 8 nìyẹn verse 33 kí ni wọ́n á sì ṣe fún Ghulam Ahmad tó fi bẹ̀rẹ̀ sí ní wọn èpè tó ń fi àpò àbí dúrọ́ọ̀mù tó fi ń wọn èpè fún àwọn èèyàn tó ń sọ wípé gbogbo ìbínú Ọlọ́run tó ń sọ̀kalẹ̀ yìí Ọlọ́run ń sọ̀kalẹ̀ ní tìtorí tòun ni ẹ̀rí táwọn èèyàn bá ti ń takò Ghulam Ahmad níbì kan kí parun dé bá wọn mo sọ fún wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ lánàá àwọn ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn wípé wàláhì bó ṣe rí lọ́dọ̀ ìjọ Ahmadiyya nìyẹn bí mo ti ń sọ̀rọ̀ yìí èrò ọkàn wọn náà ni pé ẹ gbọ́ ikú onítọ̀hún yẹn láìpẹ́ yìí mo ti sọ fún wa wípé Ọlọ́run ló ní ẹ̀mí ọmọ ẹ̀dá ènìyàn èmi àti kan nu wọn jọ ń sọ̀rọ̀ ńjọ́ kan lórí WhatsApp wọ́n wá sọ̀rọ̀ débi pé kí ló dé tẹ̀yìn ronúpìwàdà àfa yín àgbà ìkan náà àfa àgbà yín torí pé àwọn tó jẹ́ lárúbáwá náà Ahmadiyya àwọn tún ní làákàyè wọ́n sì ní ìmọ̀ wọ́n sì máa ń pa Ahmadiyya dáadáa tó ń tí bó ṣe pẹ́ tó nù ẹ̀ tó lò bí 20 years ó máa padà kúrò nù ju Ahmadiyya láìpẹ́ yìí nígbà tí ọ̀gbẹ́ni yìí tí yóò dá mi lóhùn ó ní ṣé mo mọ ibi tí hánìtọ́ ìrù wà nísìn ṣé mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí nísìn ó ní òun gan gẹ́ẹ̀tì ara ẹ̀ mọ́ nísìn pé ayé ẹ̀ ti dàrú pátápátá ṣe é rí nísìn wípé wọn láàbá sọ̀rọ̀ òjò kù ó lọ́lọ́run jẹ́rìí hùn wàláhì bó ti ṣe rí inú àwọn tíra ń tà ń kà jáde yìí bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ wọn lọ́kàn wọn ìyá ní sọ́sìtà ni wọ́n á fi lọ́fọ̀ọ́ ọ̀lùbójú èrò ọkàn wọn ní pé ẹni tó bá ti lè takò òjò Ahmadiyya ẹ gbọ́ parun onítọ̀hún yẹn láìpẹ́
mo yìí sọ fún wa pé ẹ má má dẹ́rù bara yín kódà tó bá ṣẹlẹ̀ pé ọlọ́run lásìkò tó ó wá mú mi kúrò lórílẹ̀ yìí àwọn tí ó tẹ̀síwájú nínú iṣẹ́ yìí wọ́n ń bẹ ńlẹ̀ torí pé tí náà ò bá tán láṣọ ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ tán lè ẹ̀jẹ̀ ò ní tán lè kánná àwọn tí ó tẹ̀síwájú wọ́n ń bẹ ikú ẹnìkan ò ní tọ́ka sí ìgbà Ghulam Ahmad lólóòótọ́ ikú ru wa ò lè júwe wípé olóòótọ́ ni ẹni àsìkò ẹ̀ bá tó yóò bọ́lẹ̀ nínú ọkọ̀ ayé yìí yóò kọjá sọ́run ṣètòrí náà nǹkan ojú tó yẹ ká fi wo irú yẹn nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ọgbà tàbá wa ń jọ ń sọ̀rọ̀ tẹ bá ti lè sọ nǹkan kan tí wọn ò nífẹ̀ẹ́ sí nípa Ghulam Ahmad tẹ pé ló purọ́ tẹ ní ó parọ́ mọ́ Ọlọ́run ó pè é lánàbí Ọlọ́run òpùrọ́ ni dàjáàlì ni kò sí tí wọn ò ní sọ jáde àwọn míì wọn lè ní èèyàn máa ní stroke àwọn míì wọn á ní kọ́lẹ́rà ló máa pa ẹni tó ń bú Ghulam Ahmad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́mìí sọ pé àtó bá túbá ń bí ọ̀rọ̀ tó ń sọ yìí wàá rí parun láìpẹ́ yìí o Ọlọ́run ló lẹ̀mí gbogbo wọn yìí ló ń jẹ́ pé mi gbọ́ òye wípé jama yóò ń ṣe jama love for all jama hatred for all ni love for only Ahmadis love for none àbí love for none wọn ò ní jama hatred for all ni wọn love for none wọn ò nífẹ̀ẹ́ nìkan kan àfi àwọn ara wọn torí pé táwa nífẹ̀ẹ́ yín ẹ yà dákẹ́ ẹ sọ̀rọ̀ Ghulam Ahmad ni amátẹ́ bá ti sọ wípé anabi yìí anabi òkúrọ́ ni ẹ má tẹ̀lé o ẹ tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam anabi sọ báyìí anabi sọ báyìí anabi sọ báyìí ìgbà yẹn ó ti di ọ̀tá Ahmadiyya ó ti di ọ̀tá wọn bí kan rí ẹ kan yí ẹ ń ban ó ti di ọ̀tá wọn bí kan rí ẹ kan ṣe láburú kan wọ́ ọ̀nà bí wọ́n ṣe pa ẹ́ wọn pèrè wọn ní jama love for all anabi wọn lélẹ́yìí tá nǹkan ọ̀rọ̀ yìí tó ka gbogbo ohun tó ṣẹlẹ̀ nínú àwọn albarakin gẹ́gẹ́ bó ṣe sọ tẹ́ bá wo page 444 náà hakikatul wahyi àwọn hurricane tó ṣẹlẹ̀ àtàwọn earthquake tó ṣẹlẹ̀ àtàwọn àjàkálẹ̀ àrùn àwọn contagious disease tó búyọ láwùjọ lẹ́yìn díà ń gbà yẹn ó kà gẹ́gẹ́ bí ìkìlọ̀ àti báwí látọ̀dọ̀ Ọlọ́run tó ṣe fáwọn aráàlú òun so ṣerú ẹni tí irú eléyìí ṣẹlẹ̀ tínú ẹ̀ ń dùn ṣe rò pé yóò máa sunkún ni torí ńgbà tó ti lè rí gẹ́gẹ́ bí ẹni pé Ọlọ́run fi àwọn àmì yẹn ó fi ń sọ̀pọ̀tì òun ni káyé lè bá a gbà wípé òjíṣẹ́ Ọlọ́run lòun ṣe wá rò pé Ghulam Ahmad yóò máa banújẹ́ sí ní tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ ẹ̀ náà ń ṣe lénìí o àwọn Ahmadiyya tó ń bẹ ńlẹ̀ Lárúbáwá àtàwọn míì wọ́n rí i pé gbogbo rúkèrúdò tó ń ṣẹlẹ̀ káàkiri ayé pàápàá jùlọ láwọn ilẹ̀ Lárúbáwá irú èyí tó ń ṣẹlẹ̀ ní Syria tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń kú ń bẹ̀ wọ́n ń rí àwọn Ahmadiyya ti sìn àwọn àfáà náà àwọn àfáà Ahmadiyya tán jẹ́ Lárúbáwá wọ́n dìde sọ síta pé ìyà ni látọ̀dọ̀ Ọlọ́run ti torí pé wọ́n tako al-Masihul Maw'ud ṣe ti rí ìjọ yìí nísìn ó ti wáyé wa gbàngbàngbà báyìí pé lóòótọ́ ìjọ Ahmadiyya ìjọ tí ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá ni rárá wọn ò bẹ́ẹ̀ nìkan ṣọ̀tá ìfẹ́ òun náà ni wọ́n ní sí gbogbo èèyàn tó bá dìgbà míì a tún máa tẹ̀síwájú ní abala bíi tí mo bá dé yìí insha Allah ta'ala mo bẹ̀ Allah subhanahu wa ta'ala kó má sọ èmi àti ẹ̀yin olùgbọ́ mi nù láyéláyé kó sì bá wa ṣàánú ìjọ Ahmadiyya torí wípé ó yẹ ká káànú wọn jàmá tí yẹn bá ń jẹ́ Ahmadi òun tọ̀hún yẹn yóò bànújẹ́ kú ni gbogbo ń tàn wí wọ̀nyí àfi tí yóò bá mà lóku tó bá mà tó bá ṣì wà ń bẹ̀ yóò bànújẹ́ kú ni kò ní nísinmi àwọn èèyàn tó yẹ ká ṣàánú ni nígbà tí èèyàn bá ń retí pé kí parun bá gbogbo èèyàn láwùjọ nítorí pé wọn àgbà nẹ́bí ń gbọ́ ṣe rí pé ẹni tó ń wò jẹ́ ìṣẹ́jú akàn nírú ń tọ̀hún yẹn yóò pẹ́ létí omi nígbà wo ni gbogbo wa ó tó kú tán bẹ́ẹ̀ mi bá kú ṣé gbogbo mùsùlùmí pátápátá náà ni ó kú ni ó parun gbogbo aná lẹ́bùlà ó pa gbogbo aná lákùkú oró ìjọ Ahmadiyya yòówù àbí Ahmadiyya yòówù tó bá ń retí wípé kíkú ó pa gbogbo wa pátápátá nítorí kí Ghulam Ahmad kó o tọ́ ẹ lè fojú hàn wípé ńgbà tán àgbà fún ni ẹ mọ̀ pé onítọ̀hún yẹn bí ẹni tó ń wò ṣẹ́jú àkànní yóò pẹ́ létí odò torí pé a ò ní kú àfìgbà tọ́lọ̀ ń bá kọ sílẹ̀ fún apá kù òun tó ń retí pé nìkan kù òun gan ni kó ṣọ́ra kíkú má bàa ká mú láìpẹ́ yìí torí pé ikú ti dé pàkọ́ ẹ̀ ṣèkó ètè yá yí padà tó bá fi lọ bá bó ṣe wà lọ bá Ọlọ́run yóò jẹ̀bi yóò sì jẹ ìyà tí ò ní jẹ́ kí inú ara ẹ dùn sí rẹ̀ torí náà nǹkan mo rí wípé wallahi ilẹ̀ àti gbogbo ohun tí mo ń sọ yìí ìfẹ́ ni mo ní sí àwọn èèyàn wọ̀nyí mo fẹ́ kọ́rọ̀ wọn padà já síbi tó dáa ni mo ṣe ń sọ tí mo ń sọ yìí pé ń táwa ń ka ẹ̀yin ò ká ẹ̀ máa ń tá a mọ ojú yín ò tó ntójú wa tó tójú yín bá wa tó jàmọ́ tán bá lójú àwọn tó gbogbo ohun tí mò ń kà jáde sẹ́ tán bá lójú àwọn tó àwọn mọ̀ mi ò gbọ́ yé ni
ẹni kí wọ́n tún kà kí wọ́n tún ọ̀rọ̀ yẹn kan tún sọ kán ṣe kíṣẹ́ tí wọ́n náà síta ibi tí mo sẹ́ni tọ̀dọ̀ mi sí mo mọ̀ pé àwọn Ahmadiyya àwọn ní gúrùpù tá a jíjọ́ ń bára wa fà lórí WhatsApp torí náà nǹkan kí wọ́n sẹ́ndì àwọn election yẹn kan sẹ́ndì ẹ̀ padà síbẹ̀ káyé wa gbọ́ wípé gbogbo ọ̀rọ̀ tí àáfàá kékeré yẹn sọ ìjọ Ahmadiyya ti kó padà sí lẹ́nu pé ìtukùtù ló ń tu kán wá sọ fún mi kán mú péjì kọ̀ọ̀kan lárúbáwá tí mo kà kán tún kà jáde kán wá sọ fún mi pé mi ò mọ bọ́rọ̀ náà ṣe lọ ọ̀rọ̀ náà ò yé mi so káwá wo kí ni wàá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn so torí náà ńkọ́ èyí tí mò ń ṣe yìí mo láàánú ìjọ Ahmadiyya lójú ni o mi ò fẹ́ kí wọ́n kúkú nàìsí mi ò fẹ́ kí wọ́n kúkú burúkú ikú ẹni tó ń retí kí gbogbo èèyàn kú nítorí pé wọn àgbà fún ànábì ti tòun Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam so torí náà ńkọ́ ẹ jẹ́ ká ṣàánú Ahmadi ẹ jẹ́ ká ṣàánú àwọn ọmọlẹ́yìn Ghulam Ahmad wọ́n lẹ́tọ̀ọ́ sí ká ṣàánú wọn kì í ṣe pé torí pé wọ́n ń ro aburú ro àwùjọ ìyẹn wá túmọ̀ sí pé aburú ó ṣẹlẹ̀ sáwùjọ àwọn gan ni ká ṣàánú ká má jẹ́ kí wọ́n bá ìbínú àwùjọ ká má jẹ́ kí wọ́n bá ìbínú àwùjọ kú ká mú wọn kúrò nù hatred for all ká mú wọn sínú love for the Muslims gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ kọ́lọ́n kó ṣàforíjì fẹ́mi àti yín kó bá a ṣe ìdáyà fún ìjọ Ahmadiyya subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.